mo fi ọpẹ́ mi fún? Ta ni wọ́n tún gbéga o bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe Bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi rí lọ, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn, ìwọ lórin tí mo ń kọ. Iná ayé ẹ ò jẹ́ ojú mi, kí ni mo ní tí mo lè mú wá o?
bàbá Ọlọ́run mi. Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn, ìwọ lórin tí mo ń kọ, iná ayé ò jẹ́ ojú mi, kí ni mo ní tí mo lè mú wá o, mo lẹ́ mo yíyan bàbá Ọlọ́run mi. Ọlọ́run mi, Ọlọ́run mi o, ìwọ lójú tí mo fi ríran kedere, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn bùkátà Ọlọ́run mi. Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn, ìwọ lórin tí mo ń kọ, iná ayé ò jẹ́ ojú mi, kí ni mo ní tí mo lè mú wá o, mo wólẹ̀ mo júbà bàbá Ọlọ́run mi. Ọlọ́run mi o, Ọlọ́run mi, Ọlọ́run mi, ìwọ lójú tí mo fi ríran, ìwọ ni kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn, ìwọ lórin tí mo ń kọ, iná ayé ò jẹ́ ojú mi, kí ni mo ní tí mo lè mú wá o, mo wólẹ̀ mo yíyan bàbá Ọlọ́run mi. Ẹjọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹjọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Bàbá o, ẹjọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹjọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹjọ́ táyé ń pè yín lọ, Ọlọ́run wa ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹjọ́ táyé ń pè yín lọ, atóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára o, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Bàbá rere, ẹjọ́ táyé ń pè yín lọ, Jèhófà ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹjọ́ táyé ń pè yín lọ, atóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹjọ́ táyé ń pè yín lọ. Ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo, ẹ̀yin ni, ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o,
ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin ni lọ́jọ́ gbogbo, ẹ̀yin ni ẹ̀yin lànà o, ẹ̀yin lónìí o, ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo. Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa Ọlọ́run wa, ẹlẹ́dàá wa, àlàbò wa, olùtọ́jú wa, afinimọ̀nà wa o, olùkọ́ wa, olùdarí ayé wa, alákòóso ayé wa nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, níbi gbogbo, láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́jọ́ òru, ní ìdájí láfẹ̀mọ́júmọ́. Olúwa Ọlọ́run wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa wa o, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Ayérayé bàbá àgbà, orúkọ rẹ̀ ti níyìn tó. Àdàbà mọ́tògbò, orúkọ rẹ̀ ti níyìn tó. Ọlọ́run àdàbà mọ́lọ́pá rárá o, orúkọ rẹ̀ ti níyìn tó. Àtìlẹ́yìn mọ́tìní lójú o, orúkọ rẹ̀ ti níyìn tó. Èmi ni mo ṣe bẹ̀rù, mo wà pẹ̀lú rẹ o, orúkọ rẹ̀ ti níyìn tó. Ọba apẹnirán níṣẹ́ tó ti ní lẹ́yìn, orúkọ rẹ̀ ti níyìn tó. Aṣáájú ẹni lọ nínú àjò gbogbo, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Olúwa wa, orúkọ rẹ̀ ti níyìn tó ní gbogbo ayé, orúkọ rẹ̀ ti níyìn tó. Orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mọ́dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, èyí fún títí ìgbà agbára nínú ayé mi, ìwọ bá tó ní gbogbo àtìyìn, nítorí pé ọba fẹ́nìkẹ́ láti pín nínú ògo rẹ lórí ayé mi àti nínú ìyìn rẹ lórí ayé mi, ọba fẹ́rẹ̀ gbígbẹ́ láti pín nínú ìyìn rẹ pẹ̀lú. Olúwa ọmọ ṣe àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mi máa mọ orúkọ rẹ ga, mo yàn orúkọ mọ sọ wípé ṣe èyí fún títí ìgbà agbára nínú ayé mi, èmi yí orúkọ rẹ ga, mo fọ pé yàtọ̀ pé mo sọ wípé ṣe fún iṣẹ́ ìyàwó aláyè rẹ nígbà gbogbo nínú ayé mi. Mo rí pé o tó pé ìwọ lọ́tọ́ bá tó ní gbogbo kó àti yẹn, ìwọ lọ́ba tó gba gbogbo nínú ayé mi, ọba fẹ́nikẹ́ni àìláti gbé nínú ògo rẹ lórí ayé mi, ọba fẹ́nikẹ́ni àìláti gbé nínú rẹ lórí ayé mi, gbogbo ṣíṣe rẹ gbígbẹ́ ayé òun fàyè gbà ọ́ láti lè gbé nínú ìyìn rẹ lórí ayé mi, lórí ayé mi, lórí gbogbo ṣíṣe tẹ̀ wọ́n pátá. Ògo ni fún orúkọ rẹ bàbá, ògo ni fún orúkọ rẹ ọmọ, ògo ni fún orúkọ ẹ̀mí mímọ́. Àyè fún gbogbo ọ̀rọ̀ tó bá dá mi láre, àyè fún gbogbo ọ̀rọ̀ tó bá ṣe mí lógo, àyè fún jẹ́ ìwà láyé àti tọ́ni rẹ̀ kọ́ni rẹ̀ nígbà gbogbo láyé mi. Olúwa ọmọ ṣé o, ẹlẹ́dàá ọmọ ṣé o, atóbi jùlọ ọmọ ṣé o. Èmi àdé mọ́ bẹ̀rù mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, àdé mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ̀ fún ìyanu rẹ̀ tó mú mi rí ní ojoojúmọ́, àyè fún ìwà láyé rẹ̀ tó fi hàn lóye kí n mọ rí nígbà gbogbo, àyè fọwọ́ tọ́ agbára rẹ̀ èyí tó fi tì mí mú tó fi gbé mi ga lójoojúmọ́. Bàbá
bàbá mo yìn ológo mo gbórúkọ rẹ ga àti lẹ́yìn kìí lójú mo gbórúkọ rẹ ga fún àtìlẹ́yìn rẹ nígbà gbogbo àyè fún farahàn rẹ nígbà gbogbo ògo ni forúkọ rẹ èyí ni forúkọ rẹ àjọba ọpẹ́ olúwàgbà ẹ̀yìn olúwàgbà ọpẹ́ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé onídàájọ́ orí 4 aka ẹsẹ̀ 12 dé 14 onídàájọ́ orí 6 aka 12 dé 14. Áńgẹ́lì Olúwa náà sì farahàn. Ó sì wí fún un pé. Olúwa wà pẹ̀lú rẹ. Ìwọ ọkùnrin alágbára. Gídíónì sì wí fún un pé. Yé Olúwa mi. Ìbá ṣe pé Olúwa wà pẹ̀lú wa ni. Ǹjẹ́ èyí ṣe tí gbogbo èyí fi bá wa? Níbo ni gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ tí àwọn bàbá wa ti sọ fún wa wà? Gbé wa wípé Olúwa kò wá mú wa gòkè láti Egypt wá. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa ti kọ̀ wá sílẹ̀. Ó sì ti fi wá lé Mídíánì lọ́wọ́. Olúwa sì wò ó. Ó sì wí pé lọ nínú agbára rẹ yìí. Kí ìwọ kí ó sì gba Ísírẹ́lì là. Kúrò lọ́wọ́ Mídíánì. Èmi kọ́ ló àrán bí. Áńgẹ́lì Ọlọ́run àti Gídíónì ni wọ́n jọ ń takú ọ̀rọ̀ sọ láàrin. Ẹ bẹ́ẹ̀ ká gbàgbé orí ọ̀rọ̀ wa o. Ọlọ́run kọ sí ọ mọ iyọ̀. Òkè tó ń wò níwájú rẹ ó ti mú ọkàn. So àwọn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń yọ̀ nígbà gbogbo níwájú Ọlọ́run àti níbikíbi tí o bá wà. Jẹ́ kí ọkàn rẹ kó kún fún ayọ̀ nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú rẹ láti mú ogun gbogbo àwọn òkè èyí tó wà níwájú rẹ. Èyí tó túmọ̀ sí pé kò sí ohunkóhun kan tó lè dá ọ dúró, tó lè dí ọ lọ́wọ́, tó lè dí ọ lọ́nà wípé kọ̀mọ́ kọjá lọ sínú ògo àbí kọ̀mọ́ ṣe rere àbí kọ̀mọ́ rògbòlò nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú rẹ. Nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú mi. So Ọlọ́run wà pẹ̀lú gbogbo àwọn tí ń ṣe àyànfẹ́ rẹ̀. Ọlọ́run wà pẹ̀lú gbogbo àwọn tí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pẹ̀lú rẹ̀. Ọlọ́run wà pẹ̀lú gbogbo àwọn tí wọ́n gbàgbọ́, tí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, tí wọ́n gba ìlérí rẹ̀ gbọ́, tí wọ́n gba májẹ̀mú rẹ̀ gbọ́, tí wọ́n rìn nínú òfin àti àṣẹ àti ìlànà rẹ̀. Àwọn tí wọ́n jẹ́ létí ọmọ tí wọ́n sì yẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí pé agbọ́rọ̀ sí ìfẹ́ rẹ̀. So kò sí ẹni tí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀, kò sí ẹni tí Ọlọ́run ò tì lẹ́yìn. Ohun kan ṣoṣo tó nídìí ni wípé kí ni mo ṣe gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti fẹ́. Ìdí ló ṣe kọ sí mi, ìdí ló ṣe kọ sí ọ wípé mo yọ̀. Òkè tó wò níwájú rẹ yẹn òun ti mú ọgbọ́n. Kí mo yọ̀ òkè tó wò níwájú mi kí mo wípé òun ti mú mi gan. Ètò túmọ̀ sí pé kò sí òkè àti ìṣòro kankan mọ́ níwájú wa. Gẹ́gẹ́ bá wò nínú ẹsẹ̀ 12 sọ pé áńgẹ́lì Olúwa sì farahàn. Ó sì wí fún un pé Olúwa wà pẹ̀lú rẹ ìwọ ọkùnrin alágbára. Ẹ gbọ́ dáadáa. Olúwa wà pẹ̀lú rẹ ìwọ ọkùnrin alágbára. Olúwa wà pẹ̀lú rẹ ìwọ obìnrin alágbára. Olúwa wà pẹ̀lú rẹ ìwọ akọni alágbára. Ìdáni à ń pè ní alágbára yálà ní ọkùnrin àbí ní obìnrin. Tàbí à ń pè ní akọni yálà ní ọkùnrin àbí ní obìnrin, ọmọdé tàbí àgbàlagbà. Àwọn náà ni àwọn tí wọ́n fi gbogbo gbẹ́kẹ̀lé wọn, ìrètí wọn àti ìgbàgbọ́ wọn sínú Ọlọ́run. Àwọn tí wọ́n wojú Ọlọ́run ní ọ̀sán àti ní òru láì sinmi àti lásàárẹ̀. Àwọn tí wọ́n ní ohun méjì tí wọ́n gbẹ́kẹ̀lé bí kò sí Ọlọ́run. Àwọn tí wọ́n yà sọ́tún tí wọ́n yà sósì láti mọ wá agbára bí ìrànlọ́wọ́ àbí Ọlọ́run mìíràn láti mọ sìn wọ́n. Àwọn wọ̀nyí là ń pè ní alágbára ọkùnrin, alágbára obìnrin, akọni ọkùnrin, akọni obìnrin àbí akíkanjú tàbá tó fẹ́ sọ bẹ́ẹ̀.
bẹ́ẹ̀ náà ni a ní àwọn wo ni là ń pè ní alágbára àbí àwọn akọni àbí àwọn akíkanjú yálà ọkùnrin obìnrin àbí ọmọdé àbí àgbà àwọn tó yẹ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ojú ayé wọn nínú ọ̀rọ̀ Ọlọ́run àyìn àwọn tí ń sàṣàrò lọ́sọ̀ àti lóru pẹ̀lú ayọ̀ àti dídùn àwọn tí wọ́n rántí òfin àti àṣẹ àti ìlànà Ọlọ́run àwọn tí wọ́n rìn nínú òfin àti àṣẹ rẹ̀ tí kò fìgbà kan sú tí kò fìgbà kan rẹ̀ láti mọ sàṣàrò nínú rẹ̀ àti láti mọ kíyèsí òfin Ọlọ́run àti láti mọ pa wọn mọ́ àti láti mọ gbé yẹ̀wò ní ojoojúmọ́ láti mọ kọ wọn sí ìwà àyà wọn láti sún wọn mọ́ agbárí wọn àti láti fi wọn kọ́ ọrùn wọn nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ayé wọn àti láti mọ fi kọ́ àwọn ọmọ wọn àti àwọn ọmọ wọn àti gbogbo àwọn tí wọ́n wà ní àyíká wọn àwọn tó yẹ pé gbogbo ìlàkàkà wọn òun láti mú kí gbogbo ènìyàn kí wọ́n súnmọ́ Ọlọ́run. Àwọn èèyàn ń pè ní akọni àti abíkanjú àbí bẹ́ẹ̀ tí pé alágbára ọkùnrin àbí obìnrin. So Olúwa sọ fún mi wípé kí ni bẹ́ẹ̀ tí pé Olúwa wà pẹ̀lú rẹ ìwọ ọkùnrin alágbára ìwọ obìnrin alágbára tọ́lọ́wọ́ bá wà pẹ̀lú rẹ wá sọ fún mi kí ni ó tó kù ọ̀kù tó lè di ọlọ́wọ́ kí ni ó tó kù ọ̀kù tó lè mọ dá tí ó jẹ́ pé kí ni o lè mọ sọ wípé o lè mọ yọ pẹ̀lú gbogbo nítorí ìṣòro àbí ìdojúkọ tí ó wà níwájú rẹ ọ̀yẹ́ pé lẹ́yìn tó fún ọ láti fi ọlọ́kàn balẹ̀ wípé lọ́títọ́ àti lódodo Ọlọ́run ẹlẹ́dàá ayé àti ọ̀run Ọlọ́run tó ń jẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun Ọlọ́run tí ń jẹ́ Ọlọ́run agbanilágbàtàn ó ti yanjú gbogbo tí ń jẹ́ ìṣòro ayé rẹ kò sí ìṣòro kankan nímọ̀ níwájú rẹ ẹnikẹ́ni ò sì sí láti dọ́dún àbí láti dá wọn padà sí ẹ̀yìn nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú rẹ nítorí pé kí ni Ọlọ́run wà pẹ̀lú mi. So gbàgbé lórí gbogbo àwọn tí òkè tó wà níwájú rẹ gbàgbé lórí gbogbo àwọn ìdojúkọ tó ní gbàgbé lórí gbogbo tí ń ṣe àwọn bẹ́ẹ̀ tí ń pè àwọn ṣùgbọ́n ayé rẹ rí wípé kí ni ọ̀ ń yọ̀ nígbà gbogbo gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe rí nínú ayọ̀ yìí ó ti kí ni ó ti pé ó túbọ̀ mọ́ pọ̀ sí ní àkọ́tún agbára láti mọ jẹ́ aṣẹ́gun tó ju aṣẹ́gun lọ ó sì mọ borí gbogbo ìṣòro yẹn ó sì rí pé ojoojúmọ́ ẹ̀rí rírí ayọ̀ níyọ̀ mọ̀ wọnú ayé rẹ̀ wá tá a bá tẹ̀síwájú torí àkókò wa á rí pé Gideon dọ́lọ́run lò ó pariwo pé yé oníṣẹ́ lóòótọ́ sì ni ìbáṣe pé lóòótọ́ ni Olúwa wà pẹ̀lú wa ni kí ló dé tí àwọn fi wà nínú ìṣòro kí ló dé tí àwọn Mídíánì fi ń kó Ísírẹ́lì lẹ́rú tí wọ́n sì ń fi àjẹ wọn èmi àti ẹ náà báwa náà sì mọ̀ sọnù ìwọ náà mọ̀ sọ wípé kí ni ṣé Ọlọ́run bá wà pẹ̀lú mi tọ́lọ̀ bá tì mí lẹ́yìn ni èyí tí tó ń jẹ́ wípé kí ni gbogbo tí ń ṣẹlẹ̀ sí mi èyí tí wọ́n fi wọlé mi èyí tí gbogbo iṣẹ́ mi ò fi lọ dédé èyí tí mo fi wáṣẹ́ tí ń fi ríṣẹ́ èyí tí mo fi ń lé tí ń fi bá èyí tí mo fi máa mú bọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí mo fi ń wọ́mọ tí ń rọ́mọ èyí tí mo fi ń jẹ́ tí ń fi rẹ́ni kankan kọlu sí mi pé òun fẹ́fẹ́ mi gẹ́gẹ́ bí aya èyí tí mo fi wá gbogbo tí mo fi yà gbogbo bí tí wọ́n bá kọlu sí kó mọ fẹ́fẹ́ gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n ń jà mí kulẹ̀ èyí tó jẹ́ wípé kí ni kò sówó kò sí mọ́tò kò sí ilé èyí tó jẹ́ wípé kí ni àwọ̀sùn ni mò ń wọ̀ èyí tó jẹ́ wípé kí ni àtijọ́ àti mo wàhálà ni èyí tó jẹ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi kálukú ló ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí a lómi títí ẹ̀ òun fẹ́ rìnrìn àjò ni kọ̀ wá rí ọ̀nà gbogbo ibi tí bí ṣe ń gbé gbà tó ìjákulẹ̀ ní bá pàdé yàmọ̀ tẹ́ wọ́n mọ̀ sọ yọmọ kálukú ọmọ sọ tẹ̀lé pé tọ́lá ìgbó ló wá pẹ̀lú òun ni tọ́lá ìgbó lọ́ọ́ bá pọ̀ pé alágbára lòun ni tọ́lá ìgbó lọ́ọ́ bá sọ kí ló tó gbé àwọn kan wọ̀nyí kan bí kálukú sọ pé kí ló tí ò fi ṣe àbí kí ló tó fi nira fún mi láti ṣe gbọ́ mi gbogbo kan ìbò tí wò kó nira tó láti ṣe ìyẹn ọ̀sán wípé Ọlọ́run wà pẹ̀lú rẹ Ọlọ́run wà pẹ̀lú rẹ ohun kan sọ tí mo fẹ́ kọ́ rántí ni wípé kí ni bọ́ bá ti lóògùn sí bẹ́ẹ̀ ni oògùn rẹ̀ sì pọ̀ sí ìyẹn jẹ́ number 1. Number 2 ohun kan tí mo tó fẹ́ kọ́ dá lójú ni wípé kí ni kò sí tàbí ṣùgbọ́n kankan góòlù tí ó di góòlù tí ó dùn wó tí gbogbo ayé ọmọ sọ pé yé góòlù yìí mọ̀ ń dá o góòlù yìí mọ̀ ń fọ̀n yìí o góòlù yìí mọ̀ ń lé ó mọ̀ sí ibi èjì lọ yóò kọ́kọ́ la iná kọjá ní nàmbà 2 láti lélẹ̀ yàn ohun kan tí mo fẹ́ kọ́ dọ́rọ́ tí mo fẹ́ kọ́ mọ̀ ní wípé kí ni kò sẹ́ni tí ó kọjá lọ sínú kíláàsì kan tó wà tẹ́lẹ̀ bọ́ sínú kíláàsì kejì tí ò ní ṣe ìdánwò èyí tó bá ra ìdánwò tí ò kọjá nínú kíláàsì ìdánwò láti bọ́ sínú kíláàsì mi ó rí pé tó bá bọ́ sínú kíláàsì mi tí ń bọ̀ yẹn yóò padà ní wàhálà yóò sì rí ìjákulẹ̀ ó sì ṣe kọjá pé nítorí wípé ọ̀ra ìdánwò yẹn kí wọ́n tutù yẹ kí wọ́n fa àwé rẹ̀ ya kọjá pé àti kàwé rẹ̀ bóyá yóò tún nira àbí kọjá pé kí wọ́n dá padà sí ìbẹ̀rẹ̀ pátápátá ìdògùn wọn sọ pé àtìgbà títí bá bọ̀ ń ra àwọn ìdánwò ni kì í ṣe ìdánwò so gbogbo kan wọ̀nyí lọ́ọ̀fà tó yẹ pé kí ni Ọlọ́run fi mọ́ dàbẹ̀ Ọlọ́run ò sí ní àyíká ohun kan tí mo tó fi tó dàbẹ̀ tí mo fẹ́ kọ́ mọ́ ní wípé
gbogbo àwọn ìdojúkọ tó rí gbogbo àwọn tó rí tó ń bilà rí pé jáde kó lọ́wọ́ bá wà pẹ̀lú ẹ̀ kó ló tẹ́lẹ̀ fìlẹ̀ bẹ́ẹ̀ kí ló tẹ́lẹ̀ fìlẹ̀ rí báyìí òun fi ọ ní àwọn pa kan tí ó kónú ayé rẹ lọ́lọ́run fi ń wòran wípé kí àwọn kan wọ̀nyí kó ṣẹlẹ̀ kì í ṣe pé ọlọ́run gbàgbé àbẹ̀ ọlọ́run wà pẹ̀lú rẹ ṣùgbọ́n àwọn kan yẹn tí ó bá ṣẹlẹ̀ àwọn kankan bẹ tí èrè ò ní ṣíṣe àwọn kankan bẹ tí ò ní rí náà rí àwọn kankan bẹ tí ó yẹ kó gbégbèsè tó ní gbégbèsè lórí rẹ àwọn kankan bẹ tí ó yẹ kó bẹ́ẹ̀ ti pè tó yẹ kí ọ sọ di akọni tó tójú akọni tó wà lọ nígbà tó bá tójú àlá òní àfàdà ti mọ mo mú àpẹẹrẹ lára ti tèmi gangan tí ó bá ṣí gbogbo àwọn làkọjá tí mo làkọjá lónìí èmi ọba tí mo ti ń jẹ ènìyàn àní mo ti tá ń pè ní ènìyàn lónìí mo lè sọ nípa tá ń pè ní ènìyàn lónìí nítorí pé kí ni àwọn tí mo ti làkọjá tọ́lọ̀ sì ṣe bẹ́ẹ̀ pé mo wù sí nítòsí èmi náà bẹ̀rẹ̀ àmìlẹ́dẹ̀ àwọn ìbéèrè yẹn ní gbogbo àkókò yẹn pé kí ló dé kí lọ lọ́rùn kí ni ti ń ṣẹlẹ̀ ṣé o ti pa mí tì ní sotí ẹ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá sí ń béèrè bẹ́ẹ̀ lèmi náà béèrè nígbà náà ṣùgbọ́n nígbà tí a mú kíyèsí wípé kí ni ọlọ́run wà pẹ̀lú mi ọlọ́run náà sì jẹ́ agbára rẹ̀ ó sì tún bá mi sọ wípé òun wà pẹ̀lú mi ṣùgbọ́n ó ní àwọn kan tó fẹ́ kí n mọ̀ nígbà tí mo fara balẹ̀ mo bẹ̀rẹ̀ sí rí àwọn kan tó lọ fẹ́ kí n mọ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe alábàápàdé àwọn kan tó fẹ́ iye mi bẹ̀rẹ̀ sí ṣe àwọn kan tó lọ fẹ́ kí n mọ̀ àwọn ìgbésẹ̀ tó lọ fẹ́ kí n gbé mo bẹ̀rẹ̀ sí rí èmi náà sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n kọ́kọ́ ó ní àwọn kankan tó lọ fẹ́ kó yọ ní tí tó fi mú ọ̀hún la gbogbo àwọn tó ń la kọjá yìí ni ó ní àwọn kan tí ó fẹ́ kó gbé ìgbésẹ̀ lè lórí èyí tí tó fi mú ọ̀hún àwọn kọjá tó ń la kọjá yìí ni ó ní àwọn kankan tí ó fẹ́ ti kí ni tó fẹ́ fi dìọ́ tó fẹ́ fi sọ́dá lágbára tó fẹ́ fi dìọ́ lámòrè nítorí ọ̀la rẹ̀ yẹ ní pé nígbà tí ògo rẹ̀ wá buyọ àbí nígbà tí ohun tó fẹ́ bá tẹ̀ lọ́wọ́ kọ́mọ́ bàjẹ́ tí ó tó padà tó já wálẹ̀ mọ́ ní tó fi jẹ́ pé ó fi mú ọ̀hún la gbogbo àwọn kan wọ̀nyí kọjá tó ṣe bẹ́ẹ̀ ni pé òun ò sí láì tó ṣe bẹ́ẹ̀ ni pé òun ò sí pẹ̀lú rẹ̀ ni ó wà pẹ̀lú rẹ̀ dáradára so fún díẹ̀ yìí mọ́wù rẹ̀ bí ayé rẹ̀ wípé tẹ́gbọ́n náà bá wà pẹ̀lú wa àwọn tí àwọn tó ti ṣe nígbà nìkan àwọn tí ìgbà tó ti tẹ́ wọ́n sọ ni wọ́n ṣé irọ́ ni gbogbo ni ìrọ́kọ̀ òtítọ́ pọ́nbélé ni ohun tó nídìí ni wípé gba Ọlọ́run gbọ́ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ gbẹ́kẹ̀lé dúró pẹ̀lú rẹ̀ ó sì mọ tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ ọ̀yà mo sì mọ kíyèsí ìrìn àjò rẹ̀ gbogbo pẹ̀lú Ọlọ́run rí wípé òfin àti àṣẹ àti ìlànà rẹ̀ ọ̀ ń pamọ́ lójoojúmọ́ rí wípé ọ̀ ń sàsọdún ọ̀rọ̀ lójoojúmọ́ ó sì rí wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ aago kò gbà wá láàyè so màá sáré láti mú ẹnu dá dúró láti mú ọdún ẹsẹ̀ kẹrin náà ayátàfi dá mi dúró ó ní Olúwa sì wò ó sì wípé lónìí lọ nínú agbára rẹ̀ kí ìwọ kí ó sì gba Ísírẹ́lì kúrò lọ́wọ́ Mídíánì èmi kò lọ èmi kọ́ ló àárọ̀ ọ̀rọ̀ bí gbọ́ Ọlọ́run sọ wípé tẹ́gbọ́n òun lòun sọ pé kọ́ lọ òun ló ní kọ́ tẹ̀síwájú òun ló ní kọ́ lọ nínú agbára rẹ̀ so lọ tẹ̀síwájú mọ́ wẹ̀yìn mọ́ wo gbogbo tí ń jẹ́ àwọn òkè yẹn ìwọ sá ti tẹ̀síwájú ó sì rí wípé kí ni ó gba gbogbo àwọn tí ń ṣe àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọ Ísírẹ́lì yẹn ni pé ìdílé rẹ̀ ẹbí rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ àwọn agbègbè rẹ̀ ó gbà wọn là kó ní gbogbo tí ń ṣe ogun àti ìwà láti dààmú tí wọ́n wà ohun tí wọ́n nídìí ni pé kí ni tẹ̀síwájú gẹ́gẹ́ bí olórin wa ṣe sọ nínú òwe orin wa yìí pé ẹ mọ́ tẹ̀síwájú Kristẹni lógun ṣàtẹ̀jú mọ́ Jésù tó ń bẹ níwájú tó tirẹ̀ láti tẹ̀síwájú nítorí pé kí ni Ọlọ́run ló rán ọ lọ kì í ṣe ènìyàn Ọlọ́run ló pa láṣẹ fún ọ pé tẹ̀síwájú nínú agbára rẹ òun wà pẹ̀lú rẹ so mọ́ bójú wẹ̀yìn rárá tọ̀ mọ́ wo gbogbo àwọn òkè tó yí ọ ká Sátánì níbẹ̀ nínú rẹ láti mọ dúnkòkò mọ́ wọn kò lè fi ọ ṣe kankan wọn kò lè dá ọ dúró wọn kò sì lè dí ọ lọ́wọ́ láti débi tán lọ àti láti wọnú ògo rẹ lọ so fún jẹ́yìí máa yọ̀ gẹ́gẹ́ bí Olúwa ti kọ sí ọ kí máa yọ̀ gẹ́gẹ́ bí Olúwa ti kọ sí mi nítorí pé gbogbo òkè tí ń bẹ níwájú mi Olúwa ti mú ogun ó ti mú mi gùn ìwọ náà Olúwa ti mú ọ náà gùn ní orúkọ ti Jésù Kristi ó kún àtàgbára ọ̀tún tí èmi àti ẹ nílò láti lè tẹ̀síwájú láti mú nínú agbára wa nínú àṣẹ tọ́lọ̀ ti fi fún wa ní orúkọ Jésù Kristi ọlọ́gbọ́ wẹ̀ nìkọ̀kọ̀ wa ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo gbórúkọ rẹ̀ ga mo yàn lógo mo sọ wípé ó ṣe fún àkọ́tọ̀ agbára tí wọ́n gbé wọ́ mi láti lè mọ́ tẹ̀síwájú láti mọ́ sí bójú wẹ̀yìn àbí láti lè mọ́ sí dá mọ́ sí láti mọ́ sí kúnlẹ̀ ìrẹ̀wẹ̀sì ọkàn bàbá gba àwọn pé àti ìní àlọ́ àwọn ọ̀pọ̀ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo gbórúkọ rẹ̀ ga mo yàn lógo àní fún àkọ́tọ̀ agbára tí wọ́n gbé wọ́ mi
àìnípasẹ̀ ọ̀rọ̀ rẹ àìláti tẹ̀síwájú àìláti mọ̀ sí dúró àìláti mọ̀ sí padà sẹ́yìn àìláti mọ̀ sí káàyè ọkàn àìláti mọ̀ tẹ̀síwájú nínú agbára tí wọ́n ti fún mi ni bàbá ọmọ ṣe olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi èmi yọ̀ lógo bàbá èmi yọ̀ lógo ọmọ èmi yọ̀ lógo ẹ̀mí mímọ́ èmi yọ̀ lógo atóbi jùlọ arúgbó yọ̀ bàbá mímọ́ mọ́jọ olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà ọpẹ́ olúwàgbà yìí mi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ mọ́ àìfọ́ ọ̀rọ̀ rẹ yé bí yé ni fọ́ ọ̀rọ̀ rẹ láti èyí tí wọ́n tún fi fún mi ní okun àtagbára tuntun mìíràn àìláti lè tẹ̀síwájú àìláti mọ̀ sí kárí ọkàn àìláti lè tẹ̀síwájú láti mọ̀ sí padà sẹ́yìn àìláti lè pọ̀ sí ní okun àti agbára láti lè mọ̀ tẹ̀síwájú nínú agbára rẹ nínú ayé mi tí wọ́n ti fún mi ní nínú àṣà títún mi nínú ayé mi tí wọ́n ti fún mi ní ó yìí tó ní pé wọ́n wá pẹ̀lú mi ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ayé rẹ bàbá gbà wọ́n pẹ́ olúwa agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ èyí fún ẹ̀kọ́ rẹ ibi tí ó tún fi kọ́ mi tó tún fi dì mí ní àmúrè agbára ìtújà tẹ̀ wá lọ tó tún fi sọ agbára mi tí ọ̀tún tẹ̀ wá lọ tó tún fi sí mi ní èmi ọ̀tún tẹ̀ wá lọ àní láti lè mọ tẹ̀síwájú láti lè mọ borí àti láti lè mọ ṣẹ́gun ní gbogbo ọ̀nà àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run ayé gbogbo orúkọ rẹ̀ ga o mo fọpẹ́ ìyàtọ̀gbọ́ fún orúkọ rẹ̀ èyí fún ọ̀rọ̀ rẹ̀ yé bí ibi tó rẹ̀ tó ga tó dàgbà jùlọ rẹ̀ èyí tí wọ́n tún ti sọ sínú ayé mi èyí tí wọ́n tún ti fi bọ́ mi àyìn láti tún lè dì mí ní àmúrè ọkọ̀ tún tó tàṣẹ wá lọ láti lè dì mí ní àmúrè agbára ọ̀tún tàṣẹ wá lọ àyìn láti mọ tẹ̀síwájú nínú fẹ́rẹ̀ nínú àṣẹ nínú agbára rẹ̀ bàbá gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn mo yin Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ èyí fún ọ̀rọ̀ rẹ̀ agbára ni ọ̀rọ̀ àṣẹ tí wọ́n tún ti lọ́sùn ayé mi ní àwòrán èyí tí wọ́n tún fi bá mi sọ ní òwúrọ̀ láti sọ mi dára agbára ńlá nínú rẹ̀ láti sọ mi dára aṣọ nínú rẹ̀ àyè láti fi dìbò ní àmúra àkọ́tún nínú rẹ̀ láti mọ gbilẹ̀ sí nínú agbára rẹ̀ nínú ọlá rẹ̀ àyè láti mọ tẹ̀sùn níwájú nínú agbára nínú àṣẹ tó láàrin rẹ̀ àyè láti mọ ṣe gbogbo nínú agbára àti àṣẹ nínú ọlá rẹ̀ ògo ní forúkọ rẹ̀ bàbá ògo ní forúkọ rẹ̀ ọmọ ayé rẹ̀ bàbá gbà wọ́n pẹ́ Olúwa gba ìyìn mi Olúwa gbà wọ́n pẹ́ Olúwa gba ìyìn mi àyìnfọ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi dìbò dámú rẹ̀ àyè láti jẹ́ ẹni tó ń tayọ tó sì lẹ́yìn tó sì gbilẹ̀ nígbà gbogbo àyè láì bójú wẹ̀yẹ àyè láì àtòyàwó tó láì wò sí òṣìṣẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ òṣìṣẹ ológun jùlọ òṣìṣẹ ayélujára mímọ́ mọ́jọ́ àgbà ọpẹ́ Olúwa gba ìyìn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó gbọ́ orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ èyí fún ọ̀rọ̀ rẹ̀ ni èyí tí tó fi sọ bí di kò sí dádúró kò sí dí lọ́wọ́ kò sí dí lọ́nà fún gbogbo àwọn ẹni bí fún ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi sọ bí di kò sí dádúró kò sí dí lọ́wọ́ kò sí dí lọ́nà fún gbogbo àwọn ẹni bí àwọn gbogbo àwọn ẹ̀ka ènìyàn ètò túmọ̀ sí wípé kìíní gbogbo tí ń ṣe ogun jíjà ayé mi ó dópin bẹ́ẹ̀ ni ipá àti agbára kọ̀ọ̀kan àti Sátánì àtàrí kiri ìtàrí níbi kan kò tó ní pàtàgbára lórí ayé ìgbà tí gbogbo tí ń ṣe tèmi mọ́ bàbá àmọ́ sọ wípé ó ṣe gba ọgbà tí àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo gbé orúkọ rẹ̀ ga èmi yìn ológo mo fọpẹ́ yàtọ̀ fún orúkọ rẹ̀ àní fún ọ̀rọ̀ rẹ̀ yé bí ẹni àní ọ̀rọ̀ rẹ̀ agbára rẹ̀ èyí tí wọ́n tún ti lọ sínú ayé mi èyí tó tún mímí gbọ́dọ̀ rẹ̀ èyí tí ó fi sọ mí di alágbára nínú ẹ̀ ní àkọ́tún àní tó fi sọ mí di kò sí dádúró àní kò sí dí lọ́wọ́ àní kò sí dí lọ́nà àní kò sí tako àní fún gbogbo àwọn ìkànnì àwọn ènìyàn gbogbo àní fún ẹnikẹ́ni orúkọ jẹ Olúwa ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀ ayé ọmọ ṣe ògo ní forúkọ rẹ̀ atóbìṣe mọ́ sọ wípé ó ṣe ògo ní forúkọ rẹ̀ mímọ́ ológojọ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ àní mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo lápadà sọ́dọ̀ lórúkọ Jésù gba ọpẹ́ Olúwa gba ìyìn mi Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn mi fún agbára ọ̀rọ̀ rẹ̀ àní fún àṣẹ ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n tún ti rájà ní sínú ayé mi àní tí wọ́n tún fi mọ́ mi gbọ́ ní òwúrọ̀ yìí àní láti sọ mi di kò ṣe dádó kò ṣe dé lọ́wọ́ kò ṣe dé lọ́nà àní kò ṣe yọ lẹ́nu àní kò àkìtàkù àní gbogbo tí Olúwa ọmọ ṣe bàbá Ọlọ́run ológojọ ọmọ ṣe àtòjọ ọmọ sọ wípé ó ṣe èyí tó tún fún wípé kìnìyàn àní gbogbo tí ṣe oore ní gbogbo àní ó ti bẹ̀rẹ̀ jẹ́ ṣe fún mi bẹ́ẹ̀ àní tẹ̀síwájú rẹ̀ ó ti ayé mi àní kò tún sí owó kan àti tuntun ìdìbò láti mọ ṣe rere mọ́ ó ṣe ọba àwọn ọba ó ṣe Olúwa àwọn Olúwa ó ṣe Ọlọ́run àwọn Ọlọ́run àǹfà àwọn omi gàbàbà gba ọpẹ́ Olúwa gba ìyìn mi Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn mi ògo ní forúkọ rẹ̀ bàbá ògo ní forúkọ rẹ̀ ọmọ ògo ní forúkọ rẹ̀ mímọ́ àtòjọ bàbá gba gbogbo ògo Olúwa gba gbogbo títí ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run àánú ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídé méjì mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú
àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àṣàṣírí mi ṣì mi dárí gbogbo tí ń ṣe orí kọjá mi ṣì mi dárí gbogbo tí ń ṣe àyè gbogbo ìwà gbogbo lóbi ṣì mi mímọ́ ológo jùlọ àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún bàbá dárí ṣì mi ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ dárí ṣì mi sọ mi di mímọ́ nínú rẹ ìwọ tó lè dárí ṣì lọ́dọ̀ káyé mọ́ bẹ̀rù rẹ ìwọ bá ti dárí ṣì rẹ àìtí ẹ̀ ṣe jẹ ìgbàlá rẹ àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún ní orúkọ Jésù Kristi bàbá dárí ṣì mi ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ Olúwa dárí ṣì mi ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ Olúwa dárí gbogbo tí ń ṣe lóko yàtì ẹ̀ṣẹ̀ mi ṣe mi Olúwa sọ mi di mímọ́ nínú rẹ gbogbo agbára tó fi jẹ́ bàbá fi gbà mí wò Olúwa dárí ṣì mi ṣàánú fún mi ní gbogbo ọjọ́ ìṣàjàṣírí mi nù ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ ní gbogbo àṣírí àti ìṣírí ẹ̀ṣẹ̀ mi nù ọ̀yà sọ mi di mímọ́ nínú rẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mi ọ̀yà ní gbogbo orí kọjá ẹ̀ṣẹ̀ mi nù dárí gbogbo àṣírí mi ṣe mi Olúwa ní gbogbo orí kọjá mi nù àánú ni mo béèrè fún ọba ṣàánú fún mi ọ̀yà dárí ẹ̀ṣẹ̀ mi ṣe mi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ní gbogbo tí kí ni gbogbo tí ṣàkọsẹ̀ ibi búburú àdára tí a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi pa gbogbo wọn rẹ́ àní kí ni gbogbo tí ń bẹ nínú ayé mi kí ni gbogbo àwọn ìwà tí mo wù kí ni àwọn nǹkan tí mo ṣe èyí tí kò fi ògbó àti fún Ọlọ́run alààyè èyí tí inú Ọlọ́run ò dùn sí èyí tó jẹ mọ́ bí ẹ̀ṣẹ̀ níwájú òun tó jẹ́ bí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run alààyè àti gbogbo tí ń ṣiṣẹ́ àwọn kàní àwọn ẹni búburú nínú ayé mi ẹ̀jẹ̀ Jésù sọ ní Káfárì fi palẹ̀ gbogbo mọ́ ti gbogbo ti gbogbo nínú ayé mi ètò pé tirẹ̀ lèmi ṣe ọkọ́kọ́ nínú mo tún gbọ́dọ̀ ní pátágbára nínú ayé mi mọ́ kó tún gbọ́dọ̀ ráyè nínú ayé mi pàápàá mọ́ lábẹ́ bó ti wù kó rí àní gbogbo ọ̀nà ibi gbogbo yòókù lè wà níwájú ẹnikẹ́ni yòókù wà níbikíbi wà ní gbogbo àgbáyé ẹ̀jẹ̀ Jésù Kristi àbọ̀ fi dá mi láre ọ̀yà fi sọ mi tẹ̀ dáláre nígbà gbogbo lọ́jọ́ gbogbo àti ní mímọ́ fi ẹ̀jẹ̀ Jésù sọ ní Káfárì fi wẹ̀ mímọ́ fi sọ mi ti mọ́ pátá nípa àánú oore ọ̀fẹ́ àti torí pé ìṣe òun fi àtàánú rẹ̀ ó wà ó sì dúró títí láéláé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ nítorí ìṣe òun fi àtàánú rẹ̀ tó wà tó dúró títí láéláé ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ní gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi ní gbogbo ẹ̀jẹ̀ Jésù Kristi ní gbogbo ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sọ̀ ní Káfárì ọ̀yà mo béèrè fún ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ di mímọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sọ̀ ní Káfárì ní mo béèrè fi wẹ̀ mímọ́ fi sọ di mímọ́ kí ni gbogbo tí ń ṣe àkọsílẹ̀ ibi búburú àdára gbogbo èyí tá a kọ nípa mi sẹ́ ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ní Káfárì ọ̀yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ní Káfárì ọ̀yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ní Káfárì ọ̀yà fi pa gbogbo ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ní Bàbá ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi lórúkọ Jésù Kristi àyíwádìí mi rídìí mi láti orí mi dé àkànlẹ̀ ẹsẹ̀ mi àyíkí ni gbogbo àwọn ohun tí bẹ nínú ayé mi àyíkí kò fògo yìí fún Ọlọ́run alààyè tí inú Ọlọ́run dùn sí àyíkí ni àwọn ìwà tí mo wà kí ni àwọn nǹkan tí mo ṣe àyíkí inú Ọlọ́run dùn sí tí ò fògo fún Ọlọ́run alààyè ẹ̀yà nínú ọ̀rọ̀ nínú èrò ni àyíwádìí ayé mi rídìí mi bàbá àyíkí ni gbogbo tí ṣe àwọn kàní àwọn tàbí gbogbo ayé mi ẹ̀jẹ̀ Jésù sọ ní Káfárì ọ̀yà fi palẹ̀ gbogbo rẹ̀ mọ́ pápátá ọ̀yà palẹ̀ gbogbo rẹ̀ pápátá tí gbogbo lẹ́yìn kò sí ọ̀yà palẹ̀ gbogbo pápátá ọ̀yà dáná sunwọ̀n ọ̀yà rúwọ́ ọ̀rọ̀ ọ̀yà dáná sunwọ̀n ọ̀yà rúwọ́ ọ̀rọ̀ àní ọ̀kọ́kọ́ ló tún gbọdọ̀ rẹ̀ yàbí ní pàtàkì ayé mi mọ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ àní fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ àní fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ gbogbo agbára rẹ̀ èyí tó fi dọ́dọ́ ẹ̀jẹ̀ Jésù sọ ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi mímọ́ nítorí ṣe àtàánú rẹ̀ tó wà tó dúró títí lára ni ẹ̀jẹ̀ Jésù sọ ọ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ọ̀yà níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ìrìnàjò gbogbo níwájú ènìyàn gbogbo yókò òkèlè wa àìníbi kíbi ní gbogbo ẹ̀rẹ̀ àgbàdo ayé bàbá ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfidàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún àmọ́ fìdàmílà rẹ̀ sí ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún àmọ́ fìdàmílà rẹ̀ tí gbogbo agbára ni tó fi jọ lọ́rùn ni ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ fìdàmílà rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ́ fìdàmílà rẹ̀ ayérayé máa kọ́ àní ẹ̀jẹ̀ Jésù mo béèrè fún àmọ́ fìdàmílà rẹ̀ níwájú gbogbo ènìyàn àfi wẹ̀ mímọ́ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ àfi wẹ̀ mímọ́ fi sọ di mímọ́ àyìn palẹ̀ gbogbo tí ṣe ohun tí ò fògo fún ọlọ́tí wọn lọ́dún tó bẹ̀rẹ̀ ayé máa ṣètà gbogbo àfi palẹ̀ ọmọ àkó sínú ọkọ̀ gbọ́dọ̀ nípa àgbọ̀dọ̀ ayé mímọ́ àyìn gbogbo tí ṣàkọsílẹ̀ bí gbogbo àdéhà gbogbo tá a kọ́ nípa mi ẹ̀jẹ̀ Jésù Kristi apá gbogbo wọn rẹ̀ ọ̀yà sọ mi mímọ́ pátá nínú rẹ̀ pẹ̀lú ẹ̀pá tó wà ní ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀yà wẹ̀ mímọ́ kọ́ sọ mi mímọ́ pátá nínú rẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ìtọ́sọ̀ ní Káfárì ni ẹ̀yà ṣe bí gbogbo tàbí láti gbogbo sì bẹ̀jẹ̀ tí màmá. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ ní tí a sọ fún Gídíónì ìwọ ọkùnrin alágbára
lọ nínú agbára rẹ ìwọ ọkùnrin alágbára. Ìwọ náà alágbára ni ọ́ yálà ọkùnrin àbí obìnrin. Ìdí tó gbọ́dọ̀ béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè ní àkọ́tún láti lè rí agbára yẹn lò ní òtítọ́ àti lódodo, láti lè ṣẹ́gun gbogbo tí ń ṣe Sátánì àtàrí kéèké àti àwọn ọ̀tá àwọn ẹnibẹ̀rẹ̀ búburú gbogbo, láti lè gba ògo rẹ padà, láti lè mọ orí ògo rẹ lò, láti lè mọ ṣe rere. Ìtọ́pẹ́ nínú ṣe rere rẹ ọgbọ́n ni ó ní kí yọ kọ́ gba gbogbo àwọn Ísírẹ́lì àkólówó Fílístínì. Ọmọ wò wípé ṣé iṣẹ́ kan bẹ tí wọn náà fẹ́ gbà náà ni iṣẹ́ bẹ tí ó kọ́ gbà là. Ìtumọ̀ tó ní pé lọ nínú agbára rẹ ló fi gba Ísírẹ́lì yẹn là. Iṣẹ́ ni bẹ tó yẹ kí n gbà là. Ìtọ́pẹ́ ìlọ nínú agbára mi ló fi ẹni ò tí fi gbà wọn là. Ìtọ́pẹ́ kí ni ilé rẹ, ẹbí, ará, ọ̀rẹ́, àdúgbò tó wà, agbègbè tó wà, àwọn iṣẹ́ ní gbogbo àwọn yẹn, àwọn kan wà tí wọ́n wà nínú ìṣòro kan tẹ́ pé nípasẹ̀ tiẹ̀ ni wọ́n ti gbé rí ìgbàlà, nípasẹ̀ tiẹ̀ wọ́n ti gbọ́ nínú ìṣòro wọn. So tó bá ti lọ nínú agbára rẹ tó ń wo òkè tí ń bẹ níwájú rẹ lọ́tùn lósì, o lè gba àwọn yẹn là àfi kó lọ nínú agbára rẹ. So kó lè bá a lọ nínú agbára rẹ pẹ̀lú ìgboyà wípé lóòótọ́ àti lódodo àníṣe ajagunṣẹ́gun ni ọ́. Béèrè fún ilé mi mímọ́ àti agbára Ọlọ́run alààyè. Káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ilé mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá. Ó yá gbé wọ̀ mí èyí tí èmi fi lè lọ nínú agbára mi gẹ́gẹ́ bí o ṣe pè mí ní ọkùnrin alágbára, obìnrin alágbára ni àgẹ́gbẹ́ Ọlọ́run alààyè ṣe pè mí ní alágbára èyí tí èmi fi lè lọ, èyí tí èmi fi lè dìde, àti fi lè lọ gẹ́gẹ́ bí àṣẹ agbára rẹ láti gba àwọn ènìyàn rẹ là, àyè láti gba yéèmí àti láti gba àwọn ènìyàn rẹ. Olúwa gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ là ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Ayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Àyè tí èmi ò fi lè lọ nínú agbára mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ fún mi. Àyè tí mo fi lè lọ nínú agbára mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àyè láti lè gba àwọn ọ̀rọ̀ láti gbára mi là, àyè láti lè gba gbogbo àwọn ènìyàn rẹ̀ là. Ọlọ́run ayérayé o, iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ní orúkọ Jésù gbé wọ̀ mí lódìdí. Iná mi mímọ́ àti agbára mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí. Àtọ́bùjọ ọkọ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára láti kí wá àyè iná mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ pọ̀ ní àkọ́tún agbájọ àti wá lọ, èyí tí mo fi pọ̀ ní ọgbọ́n ìmájọ àti mísọ̀ àti wá lọ. Àyè láti lè mọ lọ nínú agbára mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, láti mọ lọ gẹ́gẹ́ bí ọkùnrin alágbára tí wọ́n ti pè mí ni. Àyè láti lè mọ bá àwọn ènìyàn rẹ lápapátá, àyè láti lè gbára mi là, àti láti lè bá gbogbo àwọn ènìyàn rẹ là. Ó lọ gbogbo tí ṣoṣù bá ti ogun àti ìkórè ayé wọn. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Iná ẹ̀mí àti agbára mo bèrè fún wa tí wọ́n mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Gbọ́ láì jẹ́ wípé ọba kún fún ẹ̀mí mímọ́ kò ṣeé ṣe fún ọ láti jẹ́ wípé kí ni ọkùnrin alágbára tó jẹ́, obìnrin alágbára kó tó jẹ́ kọ́ lọ kó sì tẹ̀síwájú láti gba àwọn ènìyàn rẹ̀ là. Ara rẹ̀ gan ó lè gbára rẹ̀ lànà débi kó tó pọ̀ gbẹlòmínà. Ṣùgbọ́n tí ọba kún fún ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run alààyè, ó kún fún ọgbọ́n ìmọ̀ àti àtìmísí Ọlọ́run alààyè, ó rí wípé kí ni ó rí rẹ̀ lóòótọ́ àti lórí pé nínú Ọlọ́run nínú Jésù Kristi alágbára ni ọgbọ́n tó wí ni èmi jẹ́ alágbára, mo lè ṣohun gbogbo nínú Kristi Jésù ẹni tó ń fi agbára fún ni. Ṣùgbọ́n láìsí iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run rẹ̀ yóò ṣòro fún ọ láti ṣe kí ni láti lè gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí wípé kí ni alágbára ni ọ́ nínú Jésù Kristi. Ó sì lára àwọn tẹ́nìkan lè dárú àbìtí lọ́wọ́. So káwọ́ méjèèjì sókè, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ọ̀rọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí alágbára tí wọ́n ti pè mí, tí wọ́n ti yàn mí, àyè láti lè gbára mi là àti láti lè gba gbogbo àwọn ènìyàn rẹ̀ là, kó lọ gbogbo jíjẹ́ ogun àti ègún àti pé tí dá ẹnì kọ̀ọ̀kan wá, tá ẹnì kọ̀ọ̀kan sì kún fún ogun àti ìrírí rẹ̀. Àdúrà rẹ̀ là ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún bàbá ní orúkọ Jésù àgbéwọ̀ mi dídí. Èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ẹlẹ́dà ní orúkọ Jésù àgbéwọ̀ mi dídí. Ayérayé bàbá ọ̀yà kọ́ mi fún dẹ́mi mímọ́ àti agbára rẹ èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tọ̀ mọ́ ìmọ̀ òye àti ìmísí rẹ. Àyè láti mọ̀ tẹ̀síwájú, àyè nínú agbára tí wọ́n ti gbé wọ̀ mí ni, àyè nípa jíjẹ́ akọni tí wọ́n ti pè mí ni, àyè nípa jíjẹ́ alágbára tí wọ́n ti pè mí ni, nípa jíjẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ti pè mí ni, àyè láti lè gbára mi là, àyè láti
láti gba gbogbo àwọn èèyàn fẹ́rẹ̀ la àìkú òdúró gbogbo ṣíṣe owó èèwọ̀ àti màtíwá àti àbí tó jẹ́ ẹnì kọ̀ọ̀kan bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí èyí tí mo fi mọ tẹ̀síwájú gbàgbọ́ nínú rẹ èyí tí mo fi mọ tẹ̀síwájú nígbà gbogbo nínú rẹ ṣe àìlá gẹ́gẹ́ bí akọ gẹ́gẹ́ bí akọjú gẹ́gẹ́ bí agbára tí wọ́n ti pè mí tí wọ́n ti ẹ̀mí tó ti gbé wọ̀ mí àìlá tí mo ṣẹ́gun àìlá tí mo borí ogun àìlá tí mo gbára mi lọ àìlá tí mo bá gbogbo àwọn èèyàn fẹ́ra kó lọ́wọ́ gbogbo tí ń ṣe àwọn ogun tó dojú kọ ẹnì kọ̀ọ̀kan wa àìkó lọ gbogbo tí ń ṣe àwọn ogun tó ń dá ẹnì kọ̀ọ̀kan tó dá ẹnì kọ̀ọ̀kan wa dúró bàbá kọ́ mi fún ẹ̀mí máa tagbára rẹ ṣe èyí náà mi máa tagbára mo béèrè fún yàgbé wọ̀ mí lódìdí èyí náà mi máa tagbára mo béèrè fún yàgbé wọ̀ mí lódìdí èyí náà mi máa tagbára rẹ dá Olúwa gbé wọ̀ mí lódìdí ní orúkọ Jésù kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ ṣe ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Mo nígbàgbọ́ wípé orí àwọn àdúrà yẹn gbà wọ́n fi ìtara gbà mọ́ mu ní eré mọ́ mu ní àwàdà nítorí pé kí ni kò sí àwàdà lọ́dọ̀ Ọlọ́run ti fi ọ́ ṣe alágbára akọni akíkanjú láti gbára rẹ̀ àti láti gba àwọn ènìyàn rẹ̀ là so ọgbọ́n ló kù sí lọ́wọ́ láti múra gírí láti gbégbèsè kò sí ìdádúrà àbí tiwọ́ kankan fún ọmọ tó ń gbọ́ wí Olúwa sì wò ó sì wí pé lọ nínú agbára rẹ̀ yìí kí ìwọ kí ó gba Ísírẹ́lì là kúrò lọ́wọ́ Mídíánì èmi kọ́ ló àrọ̀ bí Ọlọ́run sọ pé òun lòun rán kì í ṣe ènìyàn lọ tọ́lọ̀ bá ní kọ́ lọ mọ́ wọ ẹ̀yìn mọ́ wọ́ọ̀tún mọ́ wọ́ọ̀tì kò sẹ́ni tó lè dá ọdún ohun kan ṣoṣo tó lè mọ́ ọkọ́ ló mọ́ wọ̀ tó kọ́ mọ́ wòsù kọ́ mọ́ wọ ẹ̀yìn òun náà ní wípé kí ni àní agbára ti lẹ́mìí mímọ́ lọ́wọ́ ẹ̀gbẹ́sọ náà mọ̀ wípé hey ṣé kò sí ewu nínú rẹ̀ bẹ́ẹ̀ irú rẹ̀ lọ́sọ̀rẹ̀ sí Pétérù lórí omi nígbà tí Jésù pé máa rìn bọ̀ òun náà sì rìn bọ̀ lórí omi tòun gbà tó débi kan tí atẹ́gùn èjì òkun omi orí òkun fẹ́ sí ọ wọ ẹ̀yìn padà ọ bẹ̀rẹ̀ sí rí lójú ẹsẹ̀ so ntí mọ́mú kéèyàn ò rí ni ntí mọ́mú kéèyàn ò tẹ́ nìyí tí a bá ti wọ́ tó wò sí wẹ̀yìn tí a bá ti tẹjúmọ́ Ọlọ́run alààyè Jésù Kristi aláṣepé gbàgbọ́ so láti tẹjúmọ́ láì wẹ̀yìn láwọ̀tún láì wòsì láì sí iyèméjì onídìí nẹ́bí mímọ́ àti agbára Ọlọ́run nítorí pé nínú tẹ̀síwájú agbára gẹ́gẹ́ bí Ọlọ́run sì wí ni dandan ni Sátánì kò ní jáwọ́ ohun kan tí mo ń tẹnu mọ́ gbogbo gbàdá ni wípé kí ni ìtọ́fẹ́ mo ti Sátánì kò fi jáwọ́ lọ́rọ̀ Jésù títí dé inú bojì ó tún jí ìdènà kò tún jáwọ́ ó sàn wá pò ní òun ó sì kí ni òun ó sì gbé ṣubú ni kì í ṣe èmi kì í ṣe ìwọ tá a sì kí ni ní Sátánì tá ní agbára kankan tí ẹ̀yìn agbára Ọlọ́run wọ̀nyí ní Sátánì ó fi lọ́rùn lẹ́yìn gbogbo ìgbà ní Sátánì mo wá gbogbo náà láti rí pé ó gbé wa ṣubú so nípa iná ẹ̀mí mímọ́ àti agbára Ọlọ́run ní ayé wa láti mọ̀ sí kí ni láti lè mọ borí rẹ̀ láti lè mọ̀ sí pé ohun tí Sátánì mọ̀ fi yé wa lójoojúmọ́ ni wípé a kò jẹ́ nǹkan kan ọmọ bẹ́ẹ̀ gbé so léwé so lébù ṣùgbọ́n títí ẹ̀kọ́ ni láti jẹ́ kó di mímọ̀ fún wípé olówó lébù ṣùgbọ́n tí ẹ láti jẹ́ kó di mímọ̀ fún wípé kí ni òní Ọlọ́run ẹ̀tọ́ dọ̀run àtayé alágbára lórí ohun gbogbo so láti lè ṣẹlẹ̀ láti lè dáhùn pẹ̀lú gbóyà wípé olórí burúkú ni ọ ni orí ẹ̀ bàjẹ́ yìí táyé mi tẹ́kílọ́kẹ́ mi àti ẹ̀pọ̀ ìrẹ́pọ̀ olówó aláàánú bàtìmọ́lẹ̀ ó láti kún fún lẹ́nu àtàgbára Ọlọ́run aláyé ìgbà ló tó dáfẹ́ láti lè dojúkọ Sátánì àti agbára àtàrí kérékèré tí ó sì mọ̀ sá níwájú rẹ̀ so tọ́ba ti lè sá fún níwájú rẹ̀ ó rí wípé kí ni nígbà gbogbo lọ́mọ tẹ̀síwájú nínú agbára tó lọ fi fún láti mọ ṣẹ́gun láti mọ borí àti láti mọ gba gbogbo àwọn ènìyàn Ọlọ́run kó nínú gbogbo tí ń ṣe ogun tí ó kọ́ ẹnì kọ̀ọ̀kan lẹ́rú àti gbogbo tó jẹ́ ṣùgbọ́n ayé ẹnì kọ̀ọ̀kan nítorí pé ìwọ èmi kálukú wa lọ́lọ́run gbé kalẹ̀ fún àwọn àyànfẹ́ rẹ̀ ní àdúgbò kọ̀ọ̀kan ní agbègbè kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan àti nínú ìlú kọ̀ọ̀kan ibikíbi tí ẹnì kọ̀ọ̀kan wa bá wà káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè lọ gẹ́gẹ́ bí ìwọ ṣe rán mi èyí tí èmi ò fi lè mọ ṣe ohun gbogbo nínú agbára nínú àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ ṣe rán mi láì wẹ̀yìn láì wòsì láì sí èméjì kankan rárá tó bó ti wù kó rí èyí tí èmi ò fi mọ pọ̀ ní ọ̀kọ̀tọ̀ agbára ọgbà àti màṣẹ láti mọ borí gbogbo tí ń ṣàrékèrèké Sátánì nígbàgbà sí ọba yọjú sí láti dì mí lọ́wọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá gbé wọ̀ mí dídí èyí náà mi mímọ́ àti agbára ni mo béèrè fún bàbá gbé wọ̀ mí dídí àjùlọ kọ́ mi fún náà mi mímọ́ rẹ kó mi fún agbára rẹ kó mi fún náà mi mímọ́ rẹ ẹ̀ kó mi fún agbára rẹ èyí tí mi fi mọ́ lọ tí mi fi mọ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí wọ́n sọ pé kémi kí n lọ èyí tó gbọ́ lọ
agbára mi àní wọ́n lọ sáà pé kí n tẹ̀síwájú wọ́n lọ sáà pé kí n lọ àní nínú agbára rẹ àní nínú agbára mi sẹ́ èyí tí wọ́n ti yọ̀ǹda fún mi ní orúkọ Jésù mo ṣe kéré àpọ̀ kún mi fún akọ̀tún dẹ́mu láti agbára rẹ sẹ́ àní láti mọ tẹ̀síwájú láti mọ lọ nígbà gbogbo nínú agbára tí wọ́n ti gbé wọ̀ mí ni àní láti mọ̀ ṣe yàsọ́tàn àbí àsọ́sẹ̀ láti mọ̀ ṣe wọ ẹ̀yìn àní láti mọ̀ ṣe bẹ̀rù àní láti mọ̀ ṣe gbó ẹ̀wẹ̀sì ọkọ̀ àní láti mọ̀ borí gbogbo ti ṣe sẹ́tẹ̀ dàtàrí kí ẹ̀ta ọjọ́ gbogbo kọ̀ àní nígbà tí wọ́n bá yọjú lójú ọ̀gbìn Olúwa kọ́ mi fún dẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún dẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára èyí dẹ̀mí mímọ́ àti agbára àní láti mọ̀ tẹ̀síwájú nínú àṣẹ ọ̀rọ̀ rẹ èyí tó sọ pé kí n lọ àní láti gbára mi àní láti gbá gbogbo àwọn èèyàn fẹ́rẹ̀ la àní kọ́ lọ́wọ́ gbogbo ogun tó kọ́ ẹnì kọ̀ọ̀kan wa lọ́rọ̀ Olúwa kọ́ mi fún dẹ̀mí àtàgbára rẹ àní láti mọ̀ tẹ̀síwájú kọ́ mi fún dẹ̀mí àtàgbára rẹ àní láti mọ̀ tẹ̀síwájú àní láti mọ̀ ṣe bójúmọ́ ìyàwó wọ́tún wọ́sì àní láti mọ̀ ṣe fọ́ sẹ́tàlì àtàríkẹ́ láti lè jọ ẹgbẹ́ mi ṣòfò àní láti mọ̀ ṣẹ́gun wọn àní sẹ́tàlì àtàríkẹ́ àti gbogbo ìjọba nígbà tí wọ́n máa yọjú sí bàbá kọ́ mi fún dẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ àní láti lè rí gbogbo àwọn àyàn fẹ́rẹ̀ gbàlà àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí wọ́n ti rọ láti bá àwọn ènìyàn rẹ la àní láti lè gbára mi lọ́pọ̀ bàtà àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ tí wọ́n ti sọ fún mi pé àní wọ́n sọ bí àbí tí a gbà nínú rẹ bàbá kọ́ mi fún dẹ̀mí àtàgbára rẹ èyí náà mi máa ti agbára rẹ gbogbo rẹ fún agbóhùn mi lódìdí èyí náà mi máa ti agbára rẹ gbogbo agbóhùn mi lódìdí àwọn ọmọ ìkọ̀ ní àkọ́tọ̀ ọmọ ìmọ̀ òye àti ìṣe àti àṣàtàgbára rẹ ṣe tí wọ́n máa agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìnẹ́bí mímọ́ àti agbára mo béèrè fún nínú rẹ̀ bá tó bọ̀ sómi dínà ìjọ pé nínú àṣẹ pé kí n lọ láti mọ gba àwọn ènìyàn rẹ̀ là èmi yóò tún gbogbo tọ́jú ọmọ iṣẹ́ ọ̀tá òkùnkùn sẹ́tẹ̀nà àtàrí kéèrè àti gbogbo àwọn níbi jíjóró ni wọ́n mọ̀ jẹ́ jíjóró nínú rẹ̀ àjò mi pátá kí ètò bá wà lójú ọ̀nà mi kọ́ mi fún dẹ́gbẹ́ àtàgbára rẹ̀ nínú rẹ̀ kí n di àpáta ńlá ju tàtẹ̀ wá lọ ètò pé wo ni àpáta ayérayé gbogbo ẹnikẹ́ tó bá kọlù kọ́mọ fótó ike tí má sì kọlù báyìí kọ́mọ di lòlúlò àti sátánì àtàkì àti gbogbo agbára òkùnkùn àtẹnì kòkòrò pátá láì kù síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi máa ti agbára gbogbo ìfẹ́ gbogbo omi dídí ayérayé òye iná mi máa ti agbára gbogbo ìfẹ́ gbogbo omi dídí àjọ iná mi máa ti agbára gbogbo ìfẹ́ gbogbo omi dídí ètò pé àṣẹ àti ọ̀rọ̀ rẹ ni pé kébì kí n lọ àyè agbára tí wọ́n ti fún mi àyè mi yọ pẹ̀lú agbára àti àṣẹ rẹ báyìí o àyè nínú rẹ akọ mi fún iná mi máa ti agbára rẹ sí ní kí túbọ̀ di iná àti ara àjọ nínú rẹ pápátá jọ ti wá lọ àyè láti mọ tí ó sátẹ̀lẹ̀ àjọba pàtàkì kékeré àti gbogbo agbóhùn àti gbogbo àti gbèmọ̀ àti gbogbo ọ̀rọ̀ pátá tẹ́rù àyè ìkéyìí tó bá gbóná lọ mẹ́ àyè láti mọ ṣe ìdíwọ́ àbíjẹ́ àbíjà kò fún mi sẹ́ bàbá kọ́mi fún ní ẹgbẹ́ àgbàrá rẹ̀ nínú rẹ̀ àtúbọ̀ sọ níjà àpáta ìdìbò nínú ẹ̀ ètò pé wọ́n ní àpáta ayérayé ìjẹ́kẹ́ ìgbà nípa kọ̀ọ̀lù afọ́tò èké tó àsìkò lọ lòlúrò ó olùwà àjọpọ̀ sọ níjà àpáta ìdìbò nínú rẹ̀ ìjẹ́ gbogbo ìjọba kọ̀ọ̀lù afọ́tò èké tó àsìkò tó bá wà lójó tó bá kọ̀ọ̀lù báyìí àlélú ní àmọ́jẹ́ lọ àti wájú gbogbo àgbà ìdáàkó sí ìlú kankan bàbá kọ́mi fún ẹgbẹ́ àgbàrá rẹ̀ àyè kọ́mi fún ẹgbẹ́ àgbàrá rẹ̀ àní ẹ̀mí náà mi tẹ̀síwájú gẹ́gẹ́ bí àṣẹ rẹ̀ àti wọ́n ti wí bẹ́ẹ̀ àyíkẹ́bí kí lọ́dọ̀ àgbẹ̀mí sí lọ́dọ̀ agbára tí wọ́n fi fún mi ni àyè láti mọ gba àwọn ènìyàn rẹ̀ náà àyè láti mọ dáwọ̀ rẹ̀ nílé àyè láti mọ tó àwọn ènìyàn sílẹ̀ àyè láti mọ gba àwọn ènìyàn rẹ̀ rò bàbá ìdẹ́mi mi máa ti agbára rẹ̀ lágbè wọ̀ mí nínú ẹ̀yà pọ̀ sọ́ni ti iná àti alájọ ní ìjà tí wọ́n lọ àpáta ìdìbò nínú ìjà tí wọ́n lọ àyè láti mọ gbogbo títí oṣù àti sátani rọ àyè láti mọ ojú ọrùn tó rọ àyè láti mọ lọ lórí gbogbo nínú ìjà gbogbo bá a kọ́ mi fún ẹ̀mí mímọ́ olùkọ́ mi fún agbára rẹ̀ fún ẹ̀mí mímọ́ olùkọ́ mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi jẹ́ ẹ̀rù àti jìnnìjìnnì lá nínú rẹ̀ ẹ̀rù tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi jìnnìjìnnì tí ń gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi ètò pé ìwọ lọ́lọ́run ẹ̀rù tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi ètò pé ìwọ lọ́lọ́run jìnnìjìnnì tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi wo nígbà tí Daniel tẹ̀síwájú nínú agbára rẹ̀ kí ni tí Daniel ṣe òrìṣà tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ṣe tí wọ́n ń sìn tí wọ́n fi ṣe ìṣọ́nà tó wọ́n fi bínú sí wọn Daniel lọ wó òrìṣà yẹn lulẹ̀ ó gé igi òrìṣà lulẹ̀ ó bà gbogbo tí ń jẹ́ òrìṣà yẹn jẹ́ pápátá àti ilé òrìṣà yẹn ó bàjẹ́ pápátá ó wá gbé pẹpẹ ìbílẹ̀ dìde fún ti ṣe iṣẹ́ Ọlọ́run àwọn ènìyàn mọ̀ nílé padà láti ọ̀pá àwọn òmò ṣùgbọ́n wọn ò sí kíni wọn ò rí Daniel mọ́ gbogbo tí wọ́n ṣe láti fi mú dẹ̀ láti fi pa á rí pé pàfó lọ́jà sí ìyẹn pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn kò ṣe nítorí pé kíni Ọlọ́run ti gbé agbára wọn Daniel ó ti kún fún agbára ó ti sọ di ẹ̀rù àti jìnnìjìnnì débi nígbà tó sọ àwọn yẹn àwọn gangan gbogbo wọn á bẹ̀rẹ̀ sí sá fún Daniel wọn bẹ̀rẹ̀ sí bẹ̀rù rẹ̀ wọn á bẹ̀rẹ̀ sí pè ní òrìṣà wọn ò pè ní Daniel mọ́ wọn ò pè ní òrìṣà wọn pè ní bàbá òrìṣà
dípò òrìṣà, bàbá òrìṣà. Mo ní pé ó ní bàbá òrìṣà nítorí pé kí ni ẹ̀rù tí ń gbé ẹ̀rù mi Ọlọ́run ti gbé sínú ayé rẹ̀, jìnnìjìnnì tí ń gbé jìnnìjìnnì mi Ọlọ́run ti gbé sínú ayé rẹ̀. Ìwọ náà lónìí àwọn méjèèjì sókè béèrè fún ẹ̀rù yẹn àti jìnnìjìnnì èyí tí ń gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi, èyí tí ń gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi. Ó sì rí wípé kò sí ohun bí kan tá a ṣe sí ọ tí ó lè ṣe ọ ní kankan. Bẹ́ẹ̀ ni gbogbo yóò mọ̀ rí ọ, wọ́n mọ̀ wá rírì. So káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Ìwọ Ọlọ́run ẹ̀rù tó ń gbẹ̀rù mi jìnnì tó ń gbé jìnnì, yà sọ mí di ẹ̀rù ńlá nínú rẹ̀ pápátá àti jìnnìjìnnì náà nínú rẹ̀ pápátá. Èyí tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi, èyí tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi, èyí tó gbé gbogbo ibikíbi tá a bá ṣe bẹ́ẹ̀ àrí ire ní ọmọ jásí ibi ó sì mọ̀ padà sẹ́ni tó ṣe ibi yẹn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ilé mi ní màtí agbára rẹ̀ mo bèrè fún wa gbé wọ̀ mí dídì. Ilé mi ní màtí agbára mo bèrè fún wa gbé wọ̀ mí dídì. Bàbá kọ́ mi fún ilé mi mọ́ kọ́ mi fún agbára rẹ̀ sí. Ayé rẹ̀ kọ́ mi fún ilé mi mọ́ kọ́ mi fún agbára rẹ̀. Ó tó gbé wọlé Ọlọ́run ẹ̀rù. Àyè tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi. Ọ̀yà sọ mi di ẹ̀rù lánìí rẹ̀. Èyí tó gbé gbogbo tí ń ṣe ẹ̀rù mi. Ìwọ Ọlọ́run jìnnìjìnnì. Àyè tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi. Ọ̀yà sọ mi di jìnnìjìnnì lánìí rẹ̀. Èyí tó gbé gbogbo tí ń ṣe jìnnìjìnnì mi. Yóò orúkọ Jésù Kristi. Bàbá kọ́ mi fún ilé mi mọ́ agbára rẹ̀. Ọ̀yà nídò ọ̀yà sọ mi di ẹ̀rù lápátápátá. Àyè sọ mi di jìnnìjìnnì lápátápátá. Èyí tó gbé gbogbo tí ń ṣe àti jìnnìjìnnì mi. Ìjẹ́ gbogbo mi kí n dáná ti dábìlẹ̀ ti gbọ́ kóra jọ pọ̀. Àyè pàtẹ́mí ní ibi ní gbogbo. Àyè gbogbo mi kí n bá ti ní mọ̀ gbé wọn pọ̀ níbi ní pàtẹ́mí ní gbogbo. Ìgbà àti ara àti okó ìjọba tún wọn ká. Àyè gbogbo tí ìṣòwò ibi kíbi ó kó òjà bá ṣe ṣe mi. Àyè ire ní ọmọdé àṣẹ èmi ó sì bọ́ padà sórí àwọn tí wọ́n ṣe ibi yẹn. Olóró ayé bàbá kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́. Olúwa kún mi fún agbára. Sọ mi di ẹ̀rù láti jìnnìjà nínú ẹ̀pá bàtà. Sọ mi di ẹ̀rù láti jìnnìjà nínú ẹ̀pá bàtà. Èjà kìlómítà kìí ṣe ìjà kìlómítà kìlómítà èjà kìí lára èyí tí dàbí padà sórí níbi àti tí padà sórí níbi padà sórí lépè ogun padà sórí lógun Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀ aṣọ mi di ẹ̀rù àti jìnnìjà nínú rẹ̀ èyí tí mo fi mọ̀ yẹ ẹ̀rù fún gbogbo àwọn ènìyàn àdìkà yẹn gbogbo bàtà àyè gbogbo àwọn níbi kíbi tí wọ́n ti wà àyè gbogbo ẹgbẹ́ tí wọ́n ti gbèsè àti ìgbòho mi nípa mi Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbogbo tí ń ṣe ilẹ̀ mi, gbogbo tí ń ṣe ìpín mi, gbogbo tí ń ṣe ògo mi, gbogbo tí ń ṣe ọlá mi, ìbùkún mi, mo fẹ́ gbà padà, mo ṣe láti lò wọ́n. Agbára àti okun ọgbọ́n ìmọ̀ àti àtìmísí tí mo nílò láti lè gbàgbé mi padà Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi láì kò sí kankan. Agbára rẹ̀ ọgbọ́n ìmọ̀ àti àtìmísí rẹ̀ láti lè gbàgbé rẹ̀ padà láì kò sí kankan. Olúwa gbé wọn lórí àdúrà rẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ilé mi mímọ́ àti agbára rẹ̀ ni èyí tó fi jẹ́ Ọlọ́run ni olúwo bèrè wá gbé wọ̀ mí. Gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni àyè gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run mo bèrè fún Olúwa ní orúkọ àkọ́fí kó mi pẹ́ mímọ́ àti agbára rẹ̀ sẹ́ gbogbo tí ń ṣe ilẹ̀ mi àyè gbogbo tí ń ṣe ìgbé mi ògo mi ọ̀la àti ẹ̀wà mi ọ̀yà àyè sì ti gbígbà padà fún báyìí àyè láì kó ṣe mi kankan àyè sì gbà fún mi àyè gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ọ̀yà gbé wọ̀ mí líle àyè mo bèrè fún mímọ́ àti agbára rẹ̀ sẹ́ ọ̀yà gbé wọ̀ mí líle ọ̀yà kó mi fún mímọ́ àti agbára rẹ̀ sẹ́ àyè gbogbo àti àfikún mi lódìdí ọ̀yà gbogbo tí ń ṣe ilẹ̀ mi èpè mi ẹ̀tọ́ mi ire mi ògo mi gbéga mi àṣeyọrí mi àti gbogbo tí rẹ̀ mi pátá ọ̀yà kọ́bẹ̀ sí di gbígbà fún mi kọ́bẹ̀ sí di lò fún mi àkọ́bẹ̀ sí di gbígbà fún mi àkọ́bẹ̀ sí di lò fún mi kó ti gbà fún mi kọ́bẹ̀ sí di lò fún mi ẹ̀kọ́ ẹ̀rí ọkàn bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ ọ̀yà gbọ́dọ̀ tó lè gbé wọ̀ mi lódìdí ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ gbọ́dọ̀ tó lè gbé wọ̀ mi lódìdí àìní ọgbọ́n dìbò yà sí àmọ́ ọ̀sùn ọmọ ìta ìgbà gbogbo àìní gbogbo tí ń ṣe ilẹ̀ mi ẹ̀tọ́ mi pè mí ọ̀yà pátápátá láì bu ẹyọ kan ọ̀yà kọ́bẹ̀ sí di gbà fún mi gbogbo tí ń ṣe ìpè mi àti ẹ̀mí ògo mi àkọ́bẹ̀ tí ma fún apá ẹ̀kọ́ ẹ̀kọ́ àìkọ́sọ̀mọ̀ tí ló fi nípa agbára àti nípa ìdọ́wọ́ àtàtìlẹ́yìn rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen. Káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìkórè ayọ̀ ni wọ́n fi máa kú ní gbogbo ọjọ́ ayé mi. Ìwọ sì ni Ọlọ́run olùkórè ayọ̀. Gbọ́ kí láǹfààní wípé èèyàn ṣiṣẹ́ kárakára, kí láǹfààní wípé èèyàn sáré tọ̀sán tòru kọ́ wá mọ́ ní ìkórè ayọ̀. Ó dàbí àgbẹ̀ tó roko lọ fúrúrúrúrú tó fi gbogbo agbára ṣiṣẹ́ tó ná gbogbo owó rẹ̀ sínú oko tó wá dé àkókò kórè tí ò rí kankan àbí tó rí kan tẹ́gbẹ́ tó rí gangan bóyá rẹ́gì ń tọ́ ná sínú oko lọ́nà lórí. Wá sọ fún mi ògùn tó bó lára rẹ̀ ìjẹ́ tó bó lára rẹ̀
àwọn àkókò tó fi sílẹ̀ ńkọ́. So kò yẹ kó rí bẹ́ẹ̀ fún àwa tá a jẹ́ ti Ọlọ́run. Èṣù ló ní wípé kọ́mọ ṣiṣẹ́ kọ́mọ kórè, ṣùgbọ́n àwa tá a jẹ́ ti Ọlọ́run títí wa ní pé kíni ká ṣiṣẹ́ ká sì mọ kórè. Ẹ ò gbọ́ tọ́lọ́run sọ ni. Ó ní sí kíni, ó ní iṣẹ́ bíntín ìbùkún rẹpẹtẹ ní ọmọ jẹ́ títí wa. Ọwọ́ tó sọ̀rọ̀ kan, ó ní àwa lámọ̀jọ́ ra àwọn kèfèrí. Ó tún wá gbọ́ tó tún wí ni, ó ní ìbùkún òun Ọlọ́run alẹ́ ló mú nílà láì fi làálàá kùn. Ìtọ́túmọ̀ sí wípé kíni ní àmì tó dá ìṣẹ́kùn náà ní àpọ̀sẹ̀ làwa ní láti mọ kórè ayọ̀. Àìtó gbọ́ tó tún wí ni, ó ní bó ti wù kó lé tó kọ́kọ́kọ́kọ́ bí ojú ẹja, ó ní kì yóò lè má àwọn tirẹ̀. Ìtọ́túmọ̀ sí wípé títí wa láti mọ kórè ayọ̀ nítorí ká jẹ́ ti Ọlọ́run. Ìdí mo fẹ́ kó fi tara gbàdọ̀ sórí bí wọ́n ṣe ń mọ́ fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan yìí, nítorí pé mo fẹ́ kí ìrẹ́ kó sí kó lè bá mọ̀ wípé kí ni ó sì lára àwọn tó yẹ kọ́ mọ fi agbára kàkà ṣe rere, ṣùgbọ́n ó wà lára àwọn tó jẹ́ wípé kí ni tó bá fẹ́ ṣe kan rere ó yẹ kọ́ mọ já sí ìrọ̀rùn fún ni. Ó wà lára àwọn tó jẹ́ wípé kí ni tó bá sọ pé òun fẹ́ ra lẹ̀ kìló bẹ́ẹ̀ ti pé ilẹ̀ bíi 10 papọ̀ lẹ́ẹ̀kan náà ó yẹ kó lè já sí ìrọ̀rùn fún ni. Tó bá ti jẹ́ pé ní ọ̀nà tó bá fi ògo fún Ọlọ́run ni tí ẹ bá ti ṣe fún fẹ́ tàbí fẹ́ tayé. Ìtẹ́mi sí ìgbàgbọ́ wípé kí ni ìwọ gbogbo fúnra rẹ̀ ó sì lára àwọn tó ń ṣe gbogbo ohunkóhun kan fún ìfẹ́ tàbí ìfẹ́ ti tayé. So fún ìdí èyí mo fẹ́ kí ìrẹ́ kó sí kó fi tara gbàdúrà yìí. Kìí ṣe tiẹ̀ láti mọ rárùn, kìí ṣe tèmi láti mọ rárùn, kìí ṣe tiẹ̀ láti mọ wà nínú pọ̀jù, kìí ṣe tèmi láti mọ wà nínú pọ̀jù. Ọgbọ́n tó lórí yẹn sọ ni Ọlọ́run mi ga èmi náà wà ga, olówó ni Jésù èmi náà wà lówó. Kí ló wá dé tó jẹ́ pé ṣùgbọ́n kan fi wà nínú ayé rẹ̀? Ó yẹ kó lè gbàdúrà dára. Ọ̀yẹ́ lẹ́yìn tó yẹ kó mọ ṣiṣẹ́ kó tó wá jẹ́ pé ó tún jẹ gbèsè. Ìyẹn lẹ́yìn tó yẹ kó mọ ṣiṣẹ́ kó wá jẹ́ pé mo tún jẹ gbèsè. Kí ni àǹfààní iṣẹ́ tí mo wá ṣe ń gbà náà? Ọlọ́run bẹ láàyè rẹ̀, ohun tó nídìí ni pé agbára àti nẹ́ẹ̀mí mú Ọlọ́run àlàyé láti mọ kórè ayọ̀, láti mọ kọ́ àbítọ́ ìṣọ́ pàjápọ̀ ọ̀dà sílẹ̀ ìkórè ayọ̀ tó kún fún ìbùkún àtàgbàrà Ọlọ́run àlàyé. So káwọ́ méjèèjì sókè nítorí pé mo nígbà gbogbo ti yí ọ ní àwọn àrẹ tí mo ṣe iye rẹ sì ti ṣe dáadáa. Káwọ́ méjèèjì sókè, porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run iná mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, èyí tí mo fi mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àmì tó dá ìṣẹ́kùn náà ní àpò ọ̀dà sílẹ̀ tó bẹ́ẹ̀ tí kì í ṣe láti gbà. Débi kórè àti ọkọ̀ pọ̀pọ̀ ìbùkún ìgbéga ògo ọlá ìhòòrè rẹ tó bá dá ẹ̀bùrẹ́ rẹ bùkún kí látòkè wá. Débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àníwọ̀n mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé tí wọ́n ló sì mọ̀ gba yípadà rere gbogbo sì mọ̀ jẹ́ tiwọn lọ́wọ́ àlàyé. Bàbá Ọlọ́run olùkọ́ rẹ̀ akọ́mi fún lẹ́yìn màtàgbára rẹ̀ ayé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún iná mi mímọ́ àti agbára rẹ̀, ìwọ Ọlọ́run olùkọ́ rẹ̀ tòótọ́ ó yá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀, nítorí pé wọ́n gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. Ó yá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀, àníkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àyè tó dá iṣẹ́ kọjá ní àkọọ́dà sílẹ̀. Bàbá ó yá kí n bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí, àníkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó kún fún gbogbo ọlá ìwà ògo àti gbéga àti ògo àti títóbi rẹ̀, àní gbogbo ṣíṣe ìbúrẹ́ rẹ̀ gbogbo láti ọ̀rọ̀ láti orí tẹ̀mí mọ́ wa ní àyè tó dá iṣẹ́ kọjá ní àkọọ́dà sílẹ̀ tó bẹ́ẹ̀ tí kò sẹ́ láti bọ́ yá kí n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn kórè wọ̀nyí, èyí tó pé ìwọ Ọlọ́run wọ́n yá kí n bẹ̀rẹ̀ sí ní kórè àwọn kórè wọ̀nyí, àní nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọgbọ́n ìmọ̀ àti àtìmíṣẹ́ rẹ̀, àní láti mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, àní nínú ṣọ́ọ̀ṣẹ́, àní nínú sójú ọjọ́ mi, àní gbogbo àwọn gbogbo nínú àìsàn gbogbo, àní orúkọ Jésù akọmi fúnlẹ̀ nígbà tàgbàlà rẹ̀, àní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀, àní tó bẹ́ẹ̀gẹ̀ tí kò sẹ́ láti gbà ní àjọyọ̀ ìṣẹ̀lẹ̀ yà kó dà sílẹ̀ tẹ́bí pé àmọye gba àwọn ènìyàn, àní lọ́nà gba àwọn ènìyàn, àní wọ́n mọ̀ jàpá nínú rẹ̀, ayé wọ́n sì mọ̀ gba yípadà rere, àní gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ ìṣòro rẹ̀, àwọn ló sì mọ̀ yí padà sí ọlọ́wọ́ láyé láti mọ̀ sí ọlọ́wọ́ ẹgbẹ́ ìwọ àdéhùn nìkan lórí láti mọ̀ yẹn Olúwa bẹ́ẹ̀ akọmi fúnlẹ̀ nígbà tàgbàlà rẹ̀, ayé akọmi fúnlẹ̀ nígbà tàgbàlà rẹ̀, Ọlọ́run kórè ayọ̀ bẹ́ẹ̀ akọmi fúnlẹ̀ nígbà tàgbàlà rẹ̀, àyè tí wọ́n gbà tó fi jọ́ lọ́rùn rẹ̀, àyè gbogbo rẹ̀ yà kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ báyìí, àyè ní àjọ láti kórè yà kí bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ ní gbogbo rẹ̀ akọmi fúnlẹ̀ nígbà tàgbàlà rẹ̀, bàbá akọmi fúnlẹ̀ mi mímọ́, Olúwa akọmi fún agbára, Olúwa akọmi fúnlẹ̀ mi mímọ́, Olúwa akọmi fún agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run èmi ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé kí n lọ ìwọ ló sára mi, èmi ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ wípé ìwọ ló rán mi. Ó yá ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí fi ire lé mi lọ́wọ́, ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí bùkún ayé mi,
ní gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ayé mi lọ mi tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ pé ìtẹ̀lé ìwọ ló ra mi àyíkémi ọ̀tá ti lọ láti máa wọ ìlera tí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àyí gbogbo tó fi jọ́ lọ́rùn ni àyí gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni tí gbogbo ọ̀rọ̀ tó bá fi jọ́ lọ́rùn ni ó yá bẹ̀rẹ̀ sí mú mi ṣeré rẹ̀ á bẹ̀rẹ̀ sí mú mi tayọ̀ bẹ̀rẹ̀ sí mú mi ṣàṣọlẹ̀ ayọ̀ nínú gbogbo àyínú ṣoṣooṣù ọjọ́ mi àyí dàmúlé mi ó yá bẹ̀rẹ̀ sí mú mi ṣeré rẹ̀ á bẹ̀rẹ̀ sí mú mi tayọ̀ àyí tí gbogbo ayé mi á bẹ̀rẹ̀ sí kó wọlé mi lọ́wọ́ sẹ́ á bẹ̀rẹ̀ sí fi wọlé mi lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí kó wọlé mi lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí fi wọlé mi lọ́wọ́ ayé bẹ̀rẹ̀ sí mú mi ṣàṣọlẹ̀ ayọ̀ báyìí o àyí bẹ̀rẹ̀ sí ní àyíká ẹ̀ṣọ́ padà wọlé àṣẹ lẹ́sẹ̀ ẹ̀yà gbàjú ọ̀rọ̀ hàn ẹ̀yà bẹ̀rẹ̀ sí dábìlì àrẹsẹ̀ ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere àyí ní gbogbo bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere àyí ní gbogbo ẹ̀bẹ̀ sí mú mi ṣe rere àyí bẹ̀rẹ̀ sí mú mi ṣàṣọlẹ̀ ayọ̀sẹ̀ àyí nínú sọ́jọ́ ọjọ́ mi o àyí nínú ìrìnàjò mi àyí nínú gbogbo ìgbésẹ̀ mi àwọn gbogbo àyí nínú gbogbo ọ̀rọ̀ mi ẹ̀yà bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere ètò ọgbà ọ̀rọ̀ rẹ ni pé àyí ti bí wọ́n lọ́rọ̀ mi àyí ní bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú àyí láti mọ̀ lọ àyí nínú agbára àti wọ́n ti fún mi ni àyí tí wọ́n ti pè mí pé àyí agbára ní mi ọ̀yà tí gbogbo tó fi jọ́ lọ́rùn ni àyí ní gbogbo ọ̀yà bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere sẹ́ àyí tí gbogbo agbára tó fi bẹ̀rẹ̀ sí mú mi ṣe rere àyí ní gbogbo ẹ̀bẹ̀ sí mú mi ṣe rere àyí bẹ̀rẹ̀ sí mú mi ṣàṣọlẹ̀ ayọ̀ gbogbo ọ̀rọ̀ rere mi àyí kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún báyìí àyí gbogbo agbára tó fi rere kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyìí àyí gbogbo rere mi àyí kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyìí pẹ̀lú gbogbo agbára tó fi jọ́ lọ́rùn ni àyí gbogbo rere kọ́ bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyìí àyí gbẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi báyìí aṣọ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ tèmi báyìí ìrẹ́ gbogbo rere kọ́ bẹ̀rẹ̀ sí jásí ọ̀rọ̀ agbàdúrà sí orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù wọ́n mọ̀ bí ọ́ ní fi ìtara gbàdúrà yìí gẹ́gẹ́ bí wọ́n ti mọ́ sọ fún gbogbo ènìyàn níbikíbi tí mo bá wà ìwúrí ti tèmi ni wípé kájọ gbàdúrà kí ìyanu ṣẹlẹ̀ bí bàbá ṣe ń jẹ́rìí sí agbára Ọlọ́run wípé mo ra ilẹ̀ mo ra mọ́tò mo kọ́lé lájàngìnì mo ra bàálù kí ìwọ náà kọ́ ọmọ jẹ́rìí sí ẹ̀nà pé ìwọ náà ra ilẹ̀ bògìnì ìwọ náà kọ́lé lájàngìnì ìwọ náà ra bàálù ìwúrí nìyẹn kìí ṣe ìwúrí ní fún ẹ̀mí wípé kí ni èmi ń jẹ́rìí sí agbára Ọlọ́run pé mo ṣe ohun rere ìwọ àmọ́ ṣe kí ni ọmọ wòran ojoojúmọ́ ìwọ ọmọ wòran no tọ́ba ti rí báńkì yìí dùn adùn bẹ̀ ni wípé kí ni bí èmi ṣe ń ṣe rere kí wọ́n náà mọ̀ ṣe rere bẹ́ẹ̀ ni ṣe ń tayọ kí wọ́n náà mọ̀ tayọ èyí ní ọmọ mu kí ayọ̀ gbogbo ọmọ kú papọ̀ kò ní sí pé nìkan mọ ọwọ́ ẹnìkan nìkan mọ ojú ẹnìkan kò ní sí pé nìkan mọ ronú tí ẹ bá ṣe pé ní tó nǹkan bá fẹ́ jẹ́ ní bí fúnra rẹ̀ òun ni pé ọ̀kanjọ́ àdá nìkan jẹ òun ní ọmọ sọ wípé kí ni bóun ní agbájá ṣe ni àbí wípé ibi tó wù ní òun gbọ́dọ̀ ní jùlọ no so wọ́n rọ ọmọ bẹ́ẹ̀ fi dára gbàdúrà Ọlọ́run ó bẹ nítòsí rẹ̀ ó bẹ nítòsí láti gbọ́ títí ní àti títí ẹ̀ so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run gbogbo tí ayé mi nílò gbogbo tí ó tọ́ sí mi ìkáwọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo àgbà tó fi jọ́ lọ́rùn rẹ̀ fi yọ̀ǹda rẹ̀ fún mi gbogbo tó fi jọ́ lọ́rùn rẹ̀ fi yọ̀ǹda rẹ̀ fún mi sẹ́ ayé mi ò tún gbọdọ̀ mọ ìkorò òṣì àti ìṣẹ́ mọ́ gbogbo tó jẹ́ ṣùgbọ́n ayé mi ayé mi ò tún gbọdọ̀ mọ́ tẹ́bí wọ́n lo ní kí sátì mọ́ lọ kí sátì mọ́ tẹ̀síwájú nínú agbára mi nítorí pé wọ́n lọ rán mi èmi tẹ̀síwájú nínú agbára mi tí wọ́n fi fún mi èmi tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nítorí pé wọ́n lọ rán mi bàbá gbogbo tó fi jọ́ lọ́rùn gbogbo àgbà tó fi jọ́ lọ́rùn àwọn ohun tí ayé mi nílò àwọn gbogbo tọ́tọ́ sí mi yà bẹ̀rẹ̀ sí kọ́ wọlé lọ tí gbogbo àgbàrá tó fi jọ́ lọ́rùn ni bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀nà mi ní rere àdúrà rẹ̀ la ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá èmi tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ gẹ́gẹ́ bí àṣẹ rẹ pé àríkèmí kí n lọ nínú agbára mi àyè tí wọ́n ti gbé wọ̀ mi tí wọ́n ti fi fún mi sẹ́ ètò ìgbà àyè alágbára ni mí ní orúkọ Jésù èmi máa tẹ̀síwájú àyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ èmi lọ àyè gẹ́gẹ́ bí agbára rẹ èmi tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ rẹ sẹ́ ní orúkọ Jésù èyí bó ṣe ké ohun gbogbo tí ayé mi nílò àyè gbogbo tọ́tọ́ ṣe bẹ̀ àyè gbogbo tí mo níjẹ àyè tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni àyè gbogbo tó fi jẹ́ Ọlọ́run ní orúkọ Jésù abẹ́sí kó wọlé mi lọ́wọ́ abẹ́sí kó wọlé mi lọ́wọ́ abẹ́sí ó darí fún mi àyíkíni gbogbo tí iṣẹ́ àwọn rere káyé mi nílò sẹ́ àyíkíni gbogbo tí iṣẹ́ rere ọkàn mi gbogbo ẹ̀fọ́ àyíkíni gbogbo iṣẹ́ tí mo nílò sẹ́ bàbá ayábẹ̀sí ó darí fún mi àyíkíni gbogbo tó fi tọ́lọ́ yábẹ̀sí ó darí fún mi ọ̀yá ṣe gbogbo ọ̀nà mi rere tí gbogbo àwọn tó fi tọ́lọ́ rere àyíkí gbogbo àwọn tó fi tọ́lọ́ yábẹ̀sí ọ̀nà mi rere ọ̀yá ṣe gbogbo ọ̀nà mi rere ọ̀yá ṣe gbogbo ọ̀nà mi rere àyíkí gbogbo ọ̀nà mi rere àyíkí ṣe gbogbo ọ̀nà mi rere tí gbogbo àgbà tó fi tọ́lọ́ rere ayé mi lọ gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ èmi tẹ̀sán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣẹ rẹ sẹ́ àyíkí gbogbo àgbà tó fi rere máa ṣọ́ ọ̀nà mi rere ọ̀yá gbogbo àgbà tó fi tọ́lọ́ rere àyíkí gbogbo tó fi tọ́lọ́ rere ètò pé wọ́n sáájú ọ̀rọ̀ rẹ̀ àti gbogbo ọ̀yá ṣe gbogbo ọ̀nà mi ní rere ọ̀yá bó ṣe gbogbo ọ̀nà mi ní rere ohun gbogbo tí ayé mi nílò ohun gbogbo tí ayé mi gbogbo ẹ̀fọ́ ohun gbogbo tí mo
mo ní ìdíṣẹ́ bàbá ayá bẹ̀rẹ̀ sí ìdarí fún mi ọ̀yá bẹ̀rẹ̀ sí ìdarí fún mi ọ̀yá gbogbo ojúṣe ìrẹ́rẹ́ pàpàtà àkọ́bẹ̀ sí fásitì ṣe nípa àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ̀ ìṣòwò èmi ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ èmi tẹ̀síwájú gẹ́gẹ́ bí àṣà àjùfẹ́ rẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí mo fi ṣòro nígbà bá tó fi jọlọ́run rẹ̀ ọ̀yá àyíbẹ̀ sí mo ṣe gbọ́dọ̀ agbára tó fi jọlọ́run rẹ̀ àyígbogbo rẹ̀ bí àpẹ̀ sí gbogbo ẹ̀kọ́ bẹ̀ sí fásitì ṣe gbogbo agbára tó fi jọlọ́run rẹ̀ àyígbogbo tí ẹ̀rẹ́ kọ́ bẹ̀ sí fásitì ṣe gbogbo agbára tó fi jọlọ́run rẹ̀ ọ̀yá àyírí àyíkọ́ bẹ̀rẹ̀ láti gbogbo agbára tó fi jọlọ́run rẹ̀ àyígbogbo rẹ̀ sì bọ̀rọ̀ rẹ̀ àyígbogbo ọ̀rọ̀ náà alágbára tó ṣe bẹ̀rẹ̀ láyé mi ṣe yàgbẹ̀ sí fàájú rẹ̀ kọ́ yàgbẹ̀ sí fagbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó pàṣẹ ni o sọmọ pé Ọlọ́run gangan ti sọ fún ọ wípé kí ni alágbára ni ọ́ akọni ni ọ́ akíkanjú ni ọ́ lọ nínú agbára rẹ ètò túmọ̀ sí wípé kí ni a ti fi agbára àti àṣẹ fún ọ tọ́lọ̀ bá ní kọ́ lọ ó ti fi agbára fún ọ ó ti fi àṣẹ fún ọ níjẹ́bẹ̀ so wọn náà wá lo àṣẹ yẹn báyìí Èlíjà lo àṣẹ tiẹ̀ ó pe náà sọ̀kalẹ̀ ó ní kójò mọ́rọ̀ òjò sí rọ̀ ó ní kójò tó rọ̀ padà òjò tó rọ̀ padà so bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ́nà ti fi agbára fún mi ó ti fi agbára fún wọn náà kọ̀ wá lò ó ṣùgbọ́n tọ́kàn abẹ́yìn tó bá lò fún nǹkan tó dán lọ́gbà nǹkan rẹ̀ padà mo lò wọ́n náà tó bá wúlò fún ògbọ́ Ọlọ́run lọ́nà tó bá fi ìfọ́ lọ́nà tí wọ́n mọ̀ gbà lójoojúmọ́ sí ọ nígbà gbogbo so orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo pa láṣẹ ni mi ò dá lábàá ohun gbogbo ti ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run àlàyé ohun gbogbo tí Ọlọ́run dá pátá ó yá ẹ̀bẹ̀ sí kó gbogbo tí ń ṣe ayé mi wá fún mi gbogbo tí ó tọ́ sí mi tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ayé mi nílò ní rere ẹ̀bẹ̀ sí kó wá fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ àṣẹlélẹ́yìn kì í ṣàbáwò mo bá ní àṣẹ ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ àṣẹlélẹ́yìn àìgbọ́ kì í ṣàbáwò mo bá ní àṣẹ ní orúkọ Jésù Kristi ètò pé tí Ọlọ́run rẹ̀ ṣe àìsí pé akíkanjú lọ́lọ́run pẹ̀lú àìsí pé mo jẹ́ Ọlọ́run mo jẹ́ akíkanjú lọ́lọ́run mo jẹ́ agbára lọ́lọ́run aláyé ìjẹ́ ní orúkọ Jésù Kristi ohun gbogbo tí Ọlọ́run dá pátá àìní gbogbo tí ṣiṣẹ́ Ọlọ́run aláyé àìní gbogbo tí Ọlọ́run dá pátá ohun gbogbo tí ṣiṣẹ́ Ọlọ́run aláyé ọ̀yà ohun gbogbo rere táyé mi nínú àìní gbogbo rere tí ọkàn mi gbogbo fún àìní gbogbo tí mo ní ìṣe àìní orúkọ Jésù sọdí àbẹ̀sí kó wọlé mi lọ́wọ́ àìní kó wọ́n fún mi wọlé mi lọ́wọ́ àìláìtì igun mẹ́rin àgbàlá ayé wa àìní kó wọ́n fún láti fi lé mi lọ́wọ́ àìní yọ̀nà rẹ̀ fún báyìí àìní yọ̀nà rẹ̀ fún báyìí àìní gbogbo tí ń ṣe ayé mi lọ́sọ̀rọ̀ rẹ̀ ẹ̀mẹ́ ní àìní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi lọ́sọ̀rọ̀ rẹ̀ àìní kó gbogbo tí ń ṣe pé mi lé mi lọ́wọ́ sẹ́ lórúkọ Jésù mọ̀ pálásẹ̀ o èmi ọ̀dà lábà ohun gbogbo tí ọlọ́dà pátápátá àìní gbogbo tí ń ṣiṣẹ́ wọ́ ọlọ́wọ́ àlẹ́ pátápátá àìní gbogbo tí ọlọ́dà pátápátá ohun gbogbo tí ń ṣiṣẹ́ wọ́ ọlọ́wọ́ pátápátá ẹ̀mẹ́ tí gbogbo tí ń ṣe ayé mi lọ́sọ̀rọ̀ rẹ̀ àìní kó gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ àìní àṣẹ ni kò ní ìjàmbá ohun gbogbo tí mo nílò pátápátá láti mú kí gbogbo rere mi wá sí ìmúṣẹ àìní kó wá fún mi ẹ̀mẹ́ tí fi ọ́lẹ́ mi lọ́wọ́ àìní gbogbo tí mo nílò pátápátá láti mọ ní àṣọyọ ayọ̀ nígbà gbogbo gbogbo àìní kó wá fún mi àìní gbogbo tí ọlọ́run dá gbogbo bá sọ̀rọ̀ àìní gbogbo tí ṣẹ́wọ́n lọ́wọ́ pátápátá gbogbo bá sọ̀rọ̀ mo paláṣẹ ni o lórúkọ Jésù Kristi ọ̀yà àìní kó wá fún mi àìní agbára àti aṣọ lọ́wọ́ àti pẹ́ẹ́nù mi àìní mo ti paláṣẹ o nítorí pé tí ọlọ́run mi ṣe àìní orúkọ Jésù Kristi àìní gbogbo tí ṣe tó wá fún mi ẹ̀mẹ́ tí kò wọlé mi lọ́wọ́ àìní kò wọlé mi lọ́wọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yin wo ni ọ̀rọ̀ ìgbérù tá a kọ́ nípa tèmi wípé ìrànlọ́ láti bí mímọ́ Ọlọ́run àlàyé wa nímọ̀ rígbà àtìlẹ́yìn láti ṣóni mímọ́ Ọlọ́run àlàyé wa nímọ̀ rí lójoojúmọ́ nínú owó tí màá ṣe ẹ̀yin wo ni ọ̀rọ̀ ìgbérù ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́fi tọ̀ mí wá ìyẹn ẹ̀yin tó yẹ kẹ́ tọ̀ mí wá ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí fi tọ̀ yín lọ ẹ̀yin tó yẹ kí n tọ̀ lọ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá fi pàdé ara wa ẹ̀yin tó yẹ ká pàdé ara wa tẹ́sí bẹ̀rẹ̀ sí jíṣà yẹ̀mí fún mi láì múni àti wàhálà kankan dání táàsì ní tàṣẹ ara wa láíláí ọ̀yà ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ àṣẹ ni mo pa àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó àní ẹ̀yin wo ni ọ̀rọ̀ ìgbérù èyí tí a ti fìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ lórí ọ̀rọ̀ ayé mi wípé ìrànlọ́wọ́ láti bí mímọ́ Ọlọ́run àlàyé wa lèmi ọmọ orí gbà àní àtìlẹ́yìn láti ṣóni mímọ́ Ọlọ́run àlàyé wa lèmi ọmọ orí gbà ẹni owó òkè jẹ́ èmi ọmọ àìsùnmọ́ tí mo sọ ní wípé kí ni àní ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ èyí tí ẹ fi tọ̀ mí wá èyí tó yẹ kí ẹ tọ̀ mí wá ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ èyí tí fi tọ̀ yín lọ èyí tó yẹ kí n tọ̀ lọ ìṣẹ̀lẹ̀ ló máa ṣẹlẹ̀ èyí tí a fi pàdé ara wa èyí tó yẹ ká pàdé ara wa èyí tí a ti fi ní tàṣẹ ara wa èyí tí a fi
dára wa mọ̀ èyí tẹ́bẹ̀ sí ìyá mi fọ́ ní orúkọ Jésù mọ́ pàṣẹ àṣẹ ìṣẹ̀lẹ̀ tó bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní orúkọ Jésù ìṣẹ̀lẹ̀ tó bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní orúkọ Jésù tó bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ ní orúkọ Jésù tó bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní orúkọ Jésù mọ́ padà ṣẹ àní ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tó bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ẹ̀rọ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àní ẹ̀jẹ̀ tó ẹ̀kọ́ tẹ̀rẹ̀kẹ̀tọ̀ mi wá ọ̀yà kẹ́bẹ̀ sí tọ̀ mi wá báyìí ẹ̀jẹ̀ kìtọ̀ ọ̀yà kẹ́bẹ̀ sí tọ̀ yín lọ ẹ̀jẹ̀ kábẹ̀ sí padà wá ọ̀yà kábẹ̀ sí bọ́ra wá àní kábẹ̀ sí tàṣà wá bọ́ lórúkọ Jésù ọ̀yà kẹ́bẹ̀ sí tàbí fún mi àní kẹ́bẹ̀ sí ìrànlọ́wọ́ àti kẹ́bẹ̀ sí kọ́lé lọ́wọ́ àti ẹ̀ṣọ́ àti kẹ́bẹ̀ sí mi lẹ́yìn báyìí nípa ìṣẹ́ tagbára Ọlọ́run aláyé ní tẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọ̀yà kẹ́bẹ̀ sí sọ̀rọ̀ kẹ́bẹ̀ sí pàṣẹ yóò gbóṣù àti wá lọ àìkí ògbó bọ́ọ̀ sí tọ́kọ́ bẹ̀ sí gbóṣù àti wá lọ bẹ́ẹ̀ ni orúkọ yìí padà aṣọ olóògbé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n ìwọ tó bá wò ó lè mọ wòran ṣùgbọ́n tí ọ̀rọ̀ tí ọba kàn ọ́ mọ gbà fún mi èyí tó fi mọ wòran ẹ̀yin wo lẹ pera rẹ ní Fáráò ẹ̀yin wo lẹ pera rẹ ní àfi àkókò ẹ̀ ní ṣòfò àfi ojú ẹ̀ ní ṣòfò adáni sójú kan tó ẹni tẹ́ ẹ̀ ṣe yẹn ọkọ̀ mi ẹ̀yin wo lẹ pera rẹ ní Ámọ́nì ẹ̀yin wo lẹ pera rẹ ní bẹ́ẹ̀ ti pé àwọn ọlọ́tẹ̀ tí wọ́n dìtẹ̀ sí Mósè tí ilẹ̀ lanu gbé mi èmi ọ̀fẹ́ bẹni tẹ́ ṣe ẹni yóò kó òwò kan jẹ ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi àti kọ́ nípa tèmi ẹnikẹ́ni ọmọ ṣe yọ mi lẹ́nu mọ́ ẹnikẹ́ni ọmọ sì dì mí lọ àbí dá mi dúró mọ́ nítorí pé mi ṣe ẹni tí èèyàn lè dáná àbí dìlọ àbí yọ lẹ́nu láti àkókò ìlọ àti ẹ̀yin àti gbogbo agbára yín àti ẹ̀yin àti gbogbo gbìmọ̀ àtijọba yín àti pẹpẹ yín àti òòṣà yín ẹ̀rùn dànù ẹ̀sùn dànù láìsí àánú àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lélẹ̀ yìí o èmi ò dára bá ẹ̀yin wo lẹ ṣe èmi ò fẹ́ mọ̀ yẹn ibo lẹ wà èmi ò fẹ́ mọ̀ àríta ní èmi ò fẹ́ mọ̀ bó lẹ ṣe pọ̀ sí oyè ọkàn mi ṣùgbọ́n orúkọ tí mo fẹ́ kó ìdá yín lójú ni wípé kí ni gbogbo ẹgbẹ́ ní ayọ́nilẹ́nu ànínára àfọwọ́ ẹni ṣòfò àfọjú ẹni ṣòfò àdáadáa sójú kan náà àdá pẹ́ni lójú àfinisẹ́ àfinisẹ́ lẹ́yà ìjọba ti kọ́ nípa tèmi wípé àyẹ̀kẹ́ mọ̀ sí yọmi lẹ́nu mọ̀ ìjọba mi wà pa Kristi Jésù káàkiri ara mi ìjọba ti kọ́ nípa tèmi wípé kí ni àyẹ̀ tó bá fi bẹ́ẹ̀ náà òfin rẹ̀ ní olówó náà àmọ́ wíwé ẹ̀ tó bá fi wúlá òfin bò ní olówó náà àmọ́ wíwé àyẹ̀ tó bá gba ìdára ìjọba ní gbogbo tìbí àyẹ̀ náà sọ pé wọ́n pàrọ̀ pàmátà ìjẹ́ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé orúkọ Jésù Kristi mo paláṣẹ ni omi òdàlábà àyẹ̀ mo paláṣẹ ni omi òdàlábà àti ẹ̀yà àti gbogbo agbára yẹn àti ẹ̀yà gbogbo ìgbìmọ̀ yẹn àti ẹ̀yà gbogbo ìjọba yẹn ní orúkọ Jésù yà ẹ̀rọ dàgbà àyẹ̀ ẹ̀rọ dànù àyẹ̀ ẹ̀rọ dànù èyí tó rí wípé kìnìyàn àyẹ̀ gbogbo àgbà tí wọ́n tàn wọ́n lọ́jọ́ kìnìyàn àná àyẹ̀ ọ̀rọ̀ dànù àyẹ̀ gbogbo tó Fáráò ọ̀rọ̀ dànù àyẹ̀ Ámọ́nì ọ̀rọ̀ dànù àyẹ̀ gbogbo bẹ́ẹ̀ ti gba àwọn tí ó tẹ̀sí Mósè náà gbogbo ọ̀rọ̀ dànù èmi ọ̀fẹ́ mẹ́ni tẹ́ ń ṣe ẹni yóò kó òkè jẹ tẹ́ ń pè ní Fáráò tẹ́ ń pè ní Ámọ́nì tẹ́ ń pè ní àwọn ọlọ́tẹ̀ tí ó tẹ̀sí Mósè náà fìlà náà àyẹ̀ tẹ́ ń pè ní Ákánì àyẹ̀ ọlọ́dẹ náà gbẹ ní ayé mi sẹ́ wọ́n sọ̀rọ̀ àṣẹ tẹ́lẹ̀ o àyẹ̀ mọ̀ pàdé àṣẹ ìgbẹ́dẹ́ náà ẹ̀rù dànù àyẹ̀ mọ̀ pàdé àṣẹ ìgbẹ́dẹ́ náà ẹ̀rù dànù àti àti gbogbo agbára yẹn ìjọba ti kọ́ nípa tèmi ẹnikẹ́ni ọgbọ́dọ̀ yọmílẹ́nu mọ́ ìjọba mi ra pàtírísì kàkiri ara mi àti kọ́ bẹ́ẹ̀ bó ṣe ṣe àwọn ènìyàn ní mi àti àwọn ènìyàn láti dàbí olóò mi ìjọba sọ àìmọ̀ padà ṣẹ́ni olóòrùn kó ṣiṣẹ́ yẹn rù dànù àìmọ̀ gbóyè pátápátá àti agbára yẹn àti òrìṣẹ́ àti ìjọba àti ìgbìmọ̀ yẹn àìmọ̀ ẹ̀rù dànù ẹ̀ṣọ́ dànù ìjọba mi ò ṣe dádúró èmi ò ṣe jí lọ́wọ́ mọ́ èmi ò ṣe jẹ́ lọ́nà mọ́ èmi ṣe jẹ́ yẹn lọ́nà lóòrùn ọjọ́ ṣùgbọ́n padà ṣẹ́ni àti àti ìgbìmọ̀ yẹn rù dànù ẹni yóò kó òkè yẹn yọ ọkàn mi ibi yóò kó òkè wà kọ̀ọ̀kan mi èmi ò fẹ́ gbọ́ bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ àti ibi tẹ́ wà ayé ẹ̀rù dànù àti ìjọba àti agbára yẹn sẹ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títún bàtà agbára lórí ayé mi nítorí pé ìwọ tó ń ṣohun ara rere nínú ayé mi fún agbára ọ̀tun tí ìwọ tó ń gbé wọ̀ mí fún gbogbo ìdè tí ìwọ tó ń jáde ayé mi fún ìmúgbòòrò ọ̀tun tí ìwọ tó ń mú bá ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ mo sọ wípé o ṣé ètò pé tìrẹ nìkan ní ṣe ayé rẹ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn ìwọ tó ní gbogbo ògo ìwọ lè mí fìyà gbogbo ọpẹ́ láfuro ọmọ ṣé Ọlọ́run ayérayé ọmọ ṣé Ọlọ́run ọ̀gá ògo ọmọ ṣé Ọlọ́run olórí ọ̀fẹ́ ìbẹ̀rẹ̀ àtòmí gba ọpẹ́ àti ìyìn mi fún gbogbo àkọ̀tún agbára tí wọ́n tún gbé wọ̀ mí àní fúnra padà ọ̀tún tí wọ́n tún mú dé bá ayé mi fún tẹ̀sí
tẹ̀síwájú rere ọ̀tún tó tún mọ́ nípa ayé mi àní fún ògo tuntun tó tún mọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ayé mi fún gbogbo àwọn rere ayé gbogbo tó bẹ̀rẹ̀ sí máa sì mú ṣe ní ayé mi o ṣé ọlọ́run ayérayé o ṣé ọlọ́run ọ̀gá ògo o ṣé ìjìnlẹ̀ fẹ́ ìbẹ̀rẹ̀ òpin gbogbo mo gbé orúkọ rẹ ga èmi ní orúkọ lógo mo fọ báyà tó fún orúkọ rẹ títí ayé lè ní ọmọ ìgbé ọ̀gá ní mo ní orúkọ lógo o ṣé bàbá èyí mo ti tẹ́lẹ̀ wọ́n lẹ́ẹ̀kan sí olú àtúbọ̀ gba ògo síwájú àtiwájú àtúbọ̀ ìyá rẹ bó ṣe ní alógo ìdẹ́gbẹ̀ mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìjọba rẹ ìwàlẹ̀ àti tóbi rẹ àtúbọ̀ sọ̀rọ̀ ìgbésóra rẹ àtúbọ̀ fìwàlẹ̀ rẹ bó ti fi hàn àtúbọ̀ fi tóbi rẹ bó ti fi hàn àtúbọ̀ jẹ́ àní olùtọ́ olùkọ́ olùdarí àní olùbánisọ̀rọ̀ fún àjàjì wa lọ àtúbọ̀ bọ́ sí wa ní èdè bó ti sí wa ní èdè lọ àtúbọ̀ fọ̀rọ̀ rẹ bọ̀ àti bó ti fi wa lọ àtúbọ̀ fọ̀rọ̀ rẹ hàn wá bó ti fi wa lọ àtúbọ̀ mú ohun tọ́tọ́ àti ohun tọ́ ya àti gbèsè tọ́tọ́ láti gbogbo nígbà gbogbo ní ọ̀tún àti wa lọ kí gbogbo ògbó sì mọ̀ jẹ́ tirẹ̀ ọwọ́ ọ̀tún wa agbára rẹ àtúbọ̀ fi dára rẹ nínú ayé ẹnìkan tí mo ti dá ní ọ̀tún ní lórí ojoojúmọ́ lọ ayé ẹnìkan kó sì mọ̀ fún ní òwúta tí wa lọ tí gbogbo agbára tó fi ń jẹ́ ọlọ́run rẹ ògo ní fọkàn kí wọ́n ti ṣe iye àìsí ayé láwọn èèyàn lábọ̀ gbórúkọ rẹ ó ṣe bàbá ọmọ ìdílé agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró tì ọ́ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró tì ọ́ lẹ́nu mi ológo jùlọ ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró tì ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé rẹ bàbá adá gbogbo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn bó wa tí wọn wò wá a mọ rírì rẹ o fún gbogbo iṣẹ́ agbára iṣẹ́ àwọn tí wọ́n ṣe wáyé wa ní ọ̀tún gba ọpẹ́ àti ìyẹn wa títí láwọn ọmọ ènìyàn láàmú fògbó fún ọ láàmú fìyìn fún ọ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orí ọ̀fẹ́ ti bàbá orí ọ̀fẹ́ ti ọmọ orí ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣòro fún wa ó bùkún wa ó gbé wa ró láti àkókò yìí lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà sì wí ẹnì kọ̀ọ̀kan wa kábẹ̀rẹ̀ sí lọ nínú agbára wa kábẹ̀rẹ̀ sí lọ nínú àṣẹ wa àní ọgbọ́n ìmọ̀ òye àti ìmísí Ọlọ́run àlàyé láti òkè wa láti orí tẹ̀mí wa ní ọ̀tún okun ayé wa àní ìdádúró ìdíwọ́ ìdènà kò tún ṣí fẹ́ni kọ̀ọ̀kan wa mọ́ láti mọ ṣe rere láti mọ orógolo láti mọ gbilẹ̀ ní rere láti mọ pọ̀ ní ipa àti agbára Ọlọ́run àlàyé láti mọ ọrùn gbogbo iṣẹ́ ìtàṣe òkùnkùn ní ọ̀nà wa àyè láti mọ jẹ́ ológun àgbáyé láti jẹ́ olùgbàlà fún gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run àlàyé ní orúkọ Jésù Kristi ẹnikẹ́ni tó ṣí láti dá wa dúró mọ́ ẹ̀yà nígbà gbogbo amòtínú ògùn bọ́ọ̀lù ògùn inú ṣẹ́gun bọ́ọ̀lù ṣẹ́gun àìní gbogbo ọjọ́ ayé wa a ó ṣàṣírí àti àṣeyege ayọ̀ débi pé ní ìkẹyìn àgbọ̀ káàbọ̀ ọmọdọ̀ rere bọ́ sínú ayé Olúwa rẹ ògo Ọlọ́run kò sì ń dágbére nínú ayé wa ìmọ̀ ìmísí ọgbà tí wọn kò ní fi aṣílẹ̀ rẹ ọ̀rọ̀ rẹ yóò sì mọ̀ sùsùrù nínú ayé nígbà gbogbo ọjọ́ gbogbo ògo yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́run ayé ní gbogbo gbà nígbàkúgbà gbogbo wa tábà mọ gbòòrò ara wa pẹ̀lú rere ayọ̀ tó lógo tó ga tó tóbi jùlọ láàmú fi gbòòrò ara wa bẹ́ẹ̀ ni orí kò yé padà ògo sì jẹ́ tọ́lọ́run ayé ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 oh hallelujah. Àmín àmín.